fi ń pé ubule wa tọ́ ni mina lè gbé mọ́ ká fẹ́ràn ìlú wa nínú ìgbàgbọ́ ló wà. Ubule wa tọ́ ni mina lè gbé mọ́ ká fẹ́ràn ìlú wa nínú ìgbàgbọ́ ló wà. Saoti Arewa àti yẹ́yàtọ̀. Ọlọ́gbọ́n olóye ẹ máa kíyèsí orin wa. Ọ̀rọ̀ tí mo bá sọ kì í ṣọ̀rọ̀ ìfẹ́ ẹnu o. Àṣàyà ọ̀rọ̀ tí mo bá sọ kì í ṣọ̀rọ̀ orí lásán. Hadith Ànábì ni ó jàgbé tí ń wá. Hadith Ànábì ni ó jàgbé tí ń wá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين والله خير حافظا وهو أرحم الراحمين. إليكم جاءوا بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. باتي فوتوي ويكون ومي لدادا نقا دركو لهم. بسم الله الرحمن الرحيم. اجاتو ويكاسي بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. ìwọ́tọ̀ bá dórí ọlọ́run mà lára rẹ̀ wílẹ̀ kan sí. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم. الله بابا النبي محمد صلى الله عليه وسلم. ẹ̀pẹ́ la wà yìí ẹ̀yin lẹ́sìn ní Kùránì ó yẹ kẹ́ ẹ máa wí sallallahu kó máa gùn dáadáa. sallallahu alayhi wa sallam. àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam. àwọn ọmọ ànábì sallallahu alayhi wa sallam. àwọn sọ̀hábà ànábì sallallahu alayhi wa sallam. àwọn alimuhajiri sallallahu alayhi wa sallam. àwọn ansar sallallahu alayhi wa sallam. ọlọ́run o gbogbo wọn. wọ́n bẹ lọ́hùn ọlọ́run wọlé anabi màwọn alábàá kẹ́ wọn. amiina. báwa gẹ̀ wọ́n. amiina. yáa fi wọn fún anabi Muhammad. sallallahu alayhi wa sallam. ọlọ́run wọlé abẹ́ báwa kẹ́ àbáwá làájí àgbà. amiina. àwọn méjèèjì tó bí bàbá ọlọ́run bá wa kẹ́ wọn. amiina. bàbá wa lágége ọlọ́run bá wa kẹ́ wọn. Allahumma amiin. àwọn tó bí wọn ọlọ́run bá wa kẹ́ wọn. amiina. bàbá lágbàjì ọlọ́run bá wa kẹ́ wọn. amiina. àwọn tó bí wọn ọlọ́run bá wa kẹ́ wọn. amiina. oníwàásí àgbáyé ní khasatan àti gbogbo àwọn àlùfáà bàbá wa oníyanjú ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ àpọ̀ kági Sultan Abdallah Mufti al-Ams àwọn àfa bàbá wa ló mọ́tà bàbá wa lé olùkádé àwọn ọmọ kí wà lájí àgbànú ni gbogbo wọn ti lọ ọlọmọsàbà wa kẹ́ gbogbo wọn. amiina. àmì ń lẹ díẹ̀. amiina.
òkú ẹnìkọ̀ọ̀kan àwa náà Ọlọ́run bá kẹ́ wọn. Amina. bisimilahi kul huwa Allah. Bismillahi rahmanir rahim. Qul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. Wa lam yakun lahu kufuwan ahad. Amina. mo kí ọba Ẹ̀pẹ́ ní ìbá kọ́kọ́ kí àmọ́ ní kọ́kọ́ kí ọba ẹ̀rẹ́rìn ó nídìí ni ẹ̀jẹ̀ àkọ́kọ́ kí chief imam fún gbogbo ìlú Ẹ̀pẹ́ yìí èyí ṣe dábì kọ́kọ́ kí chief imam gbogbo ohun tí ń bẹ lórúkọ mẹ́rẹ̀ẹ̀rin Ẹ̀pẹ́ yìí olówó ni ọlọ́lá ni onípò ni businessman ni olóṣèlú ni gbogbo yòówù tó lè jẹ́ ẹ pé àfa yóò wá ṣàdúrà fún yín ni à ń fẹ́ nǹkan báyìí lọ́dọ̀ Ọlọ́run àfa lẹ́pẹ́ lẹ́pẹ́ yìí nu fa mo ti róore Ọlọ́run mo tún fi ó lékún àfa lẹ́pẹ́ bàbá aṣíf máa mọ̀ fún gbogbo ìlú Ẹ̀pẹ́ lẹ́rìgún mẹ́rẹ̀ẹ̀rin Ẹ̀pẹ́ ọmọ èké ni Ọlọ́run jẹ́ ọ̀dàgbàlagbà kùjẹ́kùjẹ́ Amina. Ọlọ́run jẹ́ kẹ́mi rẹ̀ ó gùn Allahumma amin. gbogbo bẹ́ẹ̀ mi bàbá wa ìmáàmù ìlú Ẹ̀pẹ́ bí ọba ti gùn tó ọlọ́mọdé ọ̀rọ̀ wọn làáfíà Amina. bẹ́ẹ̀ mi bá gùn tọ́bára wọn làáfíà èèyàn mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn kéèyàn ó kú lágbára Ọlọ́run wọn ò ní tọrọ kú fún yín. Allahumma amina. wala la ilaha illallah. Allahumma amin. ọlá àfààyàn wájú Ọlọ́run. Amina. mo wá kí ọba Ẹ̀pẹ́ ọba kan ò sí pé ọba yìí ọ̀dà bẹ́ẹ̀ bá ń pọ̀ ọba yìí ọ̀dà ẹ̀ ń ṣe lọ́hùn ǹjẹ́ ẹ máa ń tí ọ̀dà lára ọba tẹ́ ẹ̀ fi ń pọ̀ ọba ní ọ̀dà àwọn tí máa tẹ̀ lọ́ba ní ọ̀dà ń bolójú ọba ká àwọn ni wọ́n rìn kiri ìlú onírúurú rìn tọ́ba gbọdọ̀ rìn àwọn ni wọ́n jọba ọmọ bo ní nǹkan kù sí àwọn ni wọ́n jọba ọmọ bo ni wọ́n ń ṣe gbọ́nmi sí omi òtó àwọn ni wọ́n jọba ọmọ ilẹ̀ wo ni wọ́n ń para wọn sí àwọn ni wọ́n jọba ọmọ omi òde yìí àmọ́ wọn ni ó torí tí wọ́n jẹ wọn ò ní jọba ọgbọ́n kan wọn kẹ́ fílẹ̀ gbogbo ẹ̀ náà láàmú yanjú wọ́n sì máa dá owó pín aráàlú ọmọ àgbẹ̀ wàláhì àsìkò bá wà yóò wá dá àsìkò bá wà yìí là rí transformer àwọn tó sì yẹ kó sọ fọba ọsọ fọba kò sọba tí ì da ọba àlú Ẹ̀pẹ́ ẹ wá àsìkò ọba yìí ní gbogbo nǹkan mèremère ń ṣẹlẹ̀ nínú ìlú yìí ọgbà bàálù ni tó ń bọ̀ táwa ń pè ń bàálù ńlọrin ẹ ti mọ̀ bàálù gírígì sánmà òun ni plane ẹni tó ń bọ̀ lọ́dọ̀ yìí lásìkò ọba yìí lásìkò ìmáàmù yìí bàbá ìmáàmù ẹ dúpẹ́ fọ́lọ́run o ẹ dúpẹ́ fọ́lọ́run dáadáa o àsìkò yín ni o ẹ wàá fò nínú airport náà kò ní sẹ́yìn yín Amina. ẹ lákùn ẹ sáámi o Amina. bọ́lá wọn ti sẹ́nu insha Allah mo kí bàbá ọba púpọ̀ ìlú yìí ò ní bàjẹ́ mọ́ wọn lórí Ẹ̀pẹ́ ò sì ní fọ́ kò ní tú kò ní dàrú àlejò tí ó dàlú irú tẹ́ẹ̀fì máa lera yín kí ọlọ́wọ̀n ní jẹ́ ọwọ́ nínú ìlú Ẹ̀pẹ́. Amina. ọlọ́wọ́n wàá ṣàánú jíjí gbé tí wọ́n ń jẹ́ yín gbé yìí. ọlọ́wọ́n ṣàánú yín o bọ́ba ti di pé wọ́n náwó gbé yàn ń lulẹ̀ kọ̀ọ̀kan àfa ẹ múra sádùá o ẹ múra sádùá o eré àwọn kan ló ti bẹ̀rẹ̀ o wọ́n ń gbé wọn dì sínú ìlú náà ni o àwọn tí wọ́n gbé lọ nínú ìlú wa yìí ọlọ́wọ́n da wọn padà wọ́n sì ké. Amina. ọlọ́lá ilaha illallah. Allahumma amin. ẹ rọra à ń ṣe fàájì ẹ rọra à ń lọ patí ta ni yóò jẹ agbẹ́ni àwà yìí nìsí ìjókòó tọlọ́hún ni ẹnìkan ò lè wá jiyàn gbé nìyí ẹ rọra à ń ṣe fàájì kí wọn ò tán nù ìlú wọn bẹ ọlọ́mọdéjàgbára wọn ká yín ni. Amina. ẹ máa bẹ lọ́hún dáadáa bọ́ba ṣe ẹ gbàwẹ̀ fúlù yín ẹ sínú nítorí ìlú yín pé ń tẹ́ rí ẹ fẹ́ rí mọ́ gbogbo ẹ̀ níbẹ̀ lọ́dọ̀ bàbá ṣíbí máa hùn àfàwà Sheikh Sadalla Abdulrahman Abiola Ali
gbogbo ẹ̀ níbẹ̀ lọ́dọ̀ ẹ̀ ẹ sábà bà lọ́dọ̀ síbi ìmáàmù kó tó fi hàn jẹ́ síbi ìmáàmù lù nǹkan mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ rí lára ẹ̀ gbogbo ẹ̀ níbẹ̀ lára sàdálà kárí yẹn ká máa pé yẹn ní bọ̀ yìí ní ṣàkṣìyàn ẹni tani yóò rí tí ò ní pé ká wàlẹ́ mo pàdé àfa kan kò sólú ẹ̀. ìjẹ́ ìmáàmù tí àfa Abdulrahman Sàdálà Abíọ́lá jẹ́ ìmáàmù yìí ọlọ́run tó kàn kún agbára rẹ̀ ni. ẹ tọ́jú ìmáàmù dáadáa ẹnu ẹ̀ làdúrà ó ti máa gbà fún yín òun la ṣáájú ẹni bá ti fi ṣáájú ọlọ́run bẹ́ẹ̀ lára ẹ̀ púpọ̀ ẹ ṣàdúrà fún mi dáadáa imam gbogbo ẹ̀yin àfáà náà lù mo kí yín púpọ̀ ẹ̀ ti ń kọ́ máa ń kéwú ẹ̀ ti ń ṣàṣàlátù làzáni táwọn èèyàn ń pè ní làdáni akíwọn arọ́wà sí àwọn àfáà ajánà sí àwọn àfáà mufasiru ìlú Ẹ̀pẹ́ gbogbo yín bẹ́ẹ̀ ẹ dákun mo kí yín púpọ̀ ẹ̀yin ọ̀dọ́ àfáà ẹ ṣe bí àwọn àtàná ẹ má mú sáà tòní o ẹ rí i pé sáà tòní àfáà jẹ́pọ̀ mọ́ra wọn nǹkan dàrú o nǹkan dàrú púpọ̀ ẹ̀yin tẹ́ ẹ rólé àwọn àfáà ẹ dákun ẹ ṣe báwọn àfáà àtàná ti ṣe é kẹ ẹ má bàa bó kọ àwọn tàná jẹ́ mọ́sáàbí wọn kẹ ẹ má bàa bà á jẹ́ ẹ lò bí wọ́n ti lò ó ẹ̀san bẹ lọ́dọ̀ Ọlọ́run tí ó san kálukú wa. ẹ fi bàrù Ọlọ́run sí gbogbo tẹ́ ń bá ń ṣe ẹ̀yin tẹ́ lórí àwọn ẹni Ọlọ́run. ọ̀dọ̀ wọ̀nyí wọ́n káwọn àfa púpọ̀ bàbá wa Mágàjí Etí Ọ̀sà mo kí yín ẹ bá béèrè iye ọdún yín nísìnyí ẹ ti wọ 70 lẹ́tún wá dàbí ọmọ tuntun báyìí ẹ lo ayé ńlòkulò ẹ sì já rẹsílẹ̀ púpọ̀ lè dá báyìí àwa náà máa kẹ́kọ̀ọ́ lára yín mo kíyà wa mo ká sojú bàbá ẹ jẹ́ máa mú késékésé báwọn torí kí n bá léwu ń tẹ́ bí mi àwọn àfáàní mo kí bàbá wa ọlọ́mọjọ dáa fún yín mo ká àfa wa ìdú ọlọ́mọjọ dáa fún yín mo kí àfa wa gbogbo àfa àti mẹlórí sí àyípátá kọ́dà àtẹni tó ṣe pé ọbẹ̀ bọ̀ mí lọ́wọ́ yìí bọ́ gbogbo yín ni mo kí. mo ti fẹ́ kó rí fún yín mo ti dúró yìí ọlọ́run jí ó rí bẹ́ẹ̀ fẹ́ mi náà bí gbogbo ẹni ọwọ́ àyà yín ti fẹ́ kó rí fún mi láyé ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún yín àtọmọ yín ẹ sáámi mo wá kí àfa ti ń darí ojú agbo wa yìí látàárọ̀ àfa wa Alfulani mo kí wọn púpọ̀ àfa Abrahman ẹ̀yin sábàbù rẹ̀ ọ̀làmà ẹ̀bí mi lọ́rọ̀ yín sì lọ bẹ̀ yín sì ju máìkì ilẹ̀ ẹ má bínú Waasi mi ò ní jọ tàwọn tẹ̀ tí máa ń pè bọ́lọ̀ ti ṣe dá kálukú ni kò lè jọ tiwọn ẹ má bínú. ìtẹ̀síwájú ìlú lẹ́bi mi kílẹ̀ tó ń fẹ́ wa atakum min kulli ma sa'altumuhu. a'udhu billahi minash shaytanir rajim. bẹ́ẹ̀ bá lọ sà bàbá wa Mágàjí Etí Ọ̀sà bẹ́ẹ̀ bá lọ́wọ́ tí ń bọ̀ pẹ̀lú ọkọ̀ jàǹkó wọn á lọ́mọ ẹ̀pẹ́ ni. bẹ́ẹ̀ bá lélẹ́yìí tí ń sòyìnbó ràn yín wọn lọmọ ẹ̀pẹ́ ni èéṣe ǹjẹ́ ẹ mọ̀ bí ẹ ti ṣàgbákò ni àwọn àfáàmọ̀ ni wọ́n gbìn sílùú yìí. bisimilahi rahmani rahim. ọ̀kan ló dé òun Saoti ẹnu àwọn akọrin lónìí ìsìlámù gidi àwọn bọ̀ yìí orin ìsìlámù ọ̀ríjínà àwọn lórin ìsìlámù ọ̀ríjínà ní bọ̀ wáyìí ọ̀kan nínú wọn bàbá tún wá béèrè kọ́ ọmọ abo tún ni ọmọ ẹ̀pẹ́ èéṣe ẹ sì kó gbogbo nǹkan háwọ́. wa atakum min kulli ma sa'altumu. à ń ké wà á takún Saoti sì wọlé wà á takún wa atakum. Saoti Arewa ni ọmọ yín nù.
sa'altumu. Saoti ni inú olórin ìsìlámù ọ̀kan ni ọmọ ìlú wo ni rí Ẹ̀pẹ́ yìí náà ni. Àtàkùn. Àwọn kan lọ wọ agbádá kàrìnkàrìn yẹn dákun ẹni wọn ó jòkó nbì kan. Min kulli ma sa'altumu. A fẹ́ bẹ̀rẹ̀ Waasi. Wa ta'uddu ni'matallahi la tuhsuha. Innal insana la zalumun kaffarun. Innal insana la zalumun kaffarun. Bàbá wa ìmáàmù àgbà fúnlù Ẹ̀pẹ́. Mo ní kílẹ̀ tún fẹ́ gbogbo nǹkan lọ́lọ́run ṣe fún yín lẹ́pẹ́ àmọ́ ìtẹ̀síwájú ìlú bẹ́rílẹ̀èdè bí ó bá fọkàn balẹ̀ kò sí stéètì tí ó fọkàn balẹ̀. Erílẹ̀èdè òun nìyá stéètì wa ń jọmọ gbogbo stéètì tí wọ́n bẹ nú ẹ̀ wọ́n ń jọmọ. Ìtẹ̀síwájú ìlú ibo ni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ Ọlọ́run ní à ń fún yín Wa ta'kun. à ń fún yín Min kulli ma sa'altumu. gbogbo ń tẹ́ ẹ bá tọrọ gbogbo ẹ̀ là ń ṣe kódà ẹ̀ tọrọ omi atẹ́gùn fẹ́ nísìnyí bí ọba fẹ́ nísìnyí àdánwò dé ẹ̀ tọrọ ẹ̀ àwọn là ń fún yín. Wa ta'kun. Ẹ sì máa mí sínú ẹ sì máa mí lọlẹ̀ bẹ́ẹ̀ tí ń mí jáde èyí tí ọ̀dà tẹ̀yìn mí jáde òun ni koríko fi ń sẹ̀mí. Min kulli ma sa'altumu. Bàbá Magaji ètí ọ̀sà ẹ wọ Ọlọ́run pẹ̀lú bí ti ń pin bọ́mọ aláwọ̀ bá mi wáyé pé tọ́wọ́ mi jáde èyí tí ẹ mí jáde òun làwọn kókó fi ń sẹ̀mí gbogbo tó wù yìí. Gbogbo ewé kó gbogbo igi oko mímí tí tí òwúlò mọ́ tẹ́ tì bọ́ọ̀dì pé làwọn wá ń fi ń sẹ̀mí. Èyí táwọn bá mi jáde pé kódà mọ́ lọ́mọdé àwọn fi ń sẹ̀mí. Ẹ wo bó ti bàdálà nǹkan láàrin. Wa atakum min kulli ma sa'altumuhu ẹ̀yà Wa bá. ta'kun min kulli ma sa'altumu. Ìtọ́ ẹnu ẹ̀ tọrọ ẹ̀ ìrìnà ojú ẹ̀ tọrọ ẹ̀ bá ní mo bùn yín ni. Ẹ máa gbọ́ ẹ máa wí ẹ̀ tọrọ ẹ̀ mo bùn yín ni ọ̀dà yẹn lọ ń gbọ́rọ̀ ọtọ́jú wọ́n máa gbọ́rọ̀ wá ni. Ẹ̀ tọrọ nǹkan mi ẹ̀ bá nú ara yín ni. Máa ṣe pàn mo bùn yín ni. Mo sì dáwọn kan yẹn bùn wọ́n ní pàn máa lo ayé máa gbúrò adùn ọ̀gbọ́dọ̀ gbọ́ tó fi kúrò láyé. Allah. Bẹ́ẹ̀ bá wò wọ́n bá ẹ̀ máa pè wọ́n ní káfíńtà ó ti yé yín. Ẹ tọrọ nǹkan mi fún yín ni Ọlọ́run náà mo ṣe gbẹ fún yín tó náà. Wa ta'uddu. Bàbá tí mo máa mú ìlú Ẹ̀pẹ́ wa ta'uddu bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ mọ̀ ká pé ení èjì ẹ̀ta ẹ̀rin àrún nínú orí àwọn Ọlọ́run la tuhsuha. Ọlọ́run is uncountable ẹ̀ lè kà tán. Wa ta'uddu ni'matallahi la tuhsuha. Ẹ̀yin ọmọ Ẹ̀pẹ́ ẹ̀yà àgbàlù ẹ̀ máa jó ẹ̀ wòye orí Ọlọ́run tó ṣe fún yín ni ẹ̀ wà á máa lu yín tó jẹ́ yẹn. Bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ máa kà tọ́lọ́run ṣe fún yín nínú gbòòrò ìlú Ẹ̀pẹ́ la tuhsuha ẹ̀ lè kà tán. Ṣé ẹ̀ lè kà tán ni? Àmọ́ ọmọ Ádámà. Innal insana la zalumun kaffarun. Ẹ gbọ́dọ̀ bá wa sífì máa mú ìlú Ẹ̀pẹ́ ń sọ fún wa lẹ́ẹ̀kan pé bàbá ṣe tọ́lọ́run àmọ́ wa lé àwọn èèyàn mú. Bàbá ti pé déèlẹ̀ ń ṣe nísìnyí lẹ́pẹ́ ẹ̀ mọ bí ìyá yín ó ti búlọ́ọ̀kù. Bí wọ́n pe bàbá wọ́n bá alámẹ́ríkà wọn ò ní lọ níjọ́ dé. Bàbá ò ní lọ. Ẹ sọ fún wọn bẹ́ẹ̀ bá délé. Ẹ ṣe tó bá pè wọ́n alámẹ́ríkà níjọ́ dé ṣé wọ́n dáhùn. Ẹ wí bẹ́ẹ̀ fún wọn pé àfọ̀n wá sí lórí bẹ́ẹ̀. Òpin ẹ̀ wá ní ẹ má pè á mọ́ èmi náà ò tiẹ̀ ráyè. Wa ta'uddu
ọ̀nà pọ̀. ni'matallahi la tuhsuha. Ẹ wá gbọ́dọ̀ lọ́wọ́ fi parí àyà èmi kí mo bá yín wí. Bàbá wọn láwà ní kéwúta kélọ́dọ̀ yín nù. Ẹ̀wù bí ti ń bá bọ̀. Wa atakum min kulli ma sa'altumuhu wa in ta'uddu ni'matallahi la tuhsuha. Ọlọ́run wa bírèkì ọwọ́ ni àmọ́ innal insana la zalumun kafaru. Ẹ̀yin náà kéwù ẹ bá yín lẹ́ni Kùránì. Kafaru. Innal insana la zalumun kafaru. Àwọn tó ní Kùránì àwọn àná nífa àwọn yẹn ti gbàgbé Kùránì. Davido Dàgírìn ti bá tàwọn yẹn jẹ́. Wà á takùn. Àdàgírìn gbàyé ẹ̀rí kéwúké máa sí ọ. Kulli ma salitum. Davido gbàyé kéwú bòlọ lágbárí yín tòun ti Kùránì tẹ ké náà. Wa ta'uddu ni'matallahi la tuhsuha. Bàbá Imam Abrahaman àsìkò yìí ẹ gbìyànjú kí ilé ké wọ́pọ̀ ní ìlú yìí. Ẹ pẹ́ ló ní Kùránì àìsè wa máa ké Kùránì tó gbé Dàgírìn lọ́ọ́ máa rántí gbogbo nǹkan bọ́ọ̀lù lomi àtànù yín nìsín àwa ń pè wá innal insana lazalumun kafaru omi wa ń wò bí àdògán kélé kan sí bọ́yá àtúrẹ́ ní tí ó rí wí. Wa atakum min kulli ma salitum. Ẹ já wọn mọ̀ yín ó kéwú. Wa ta'uddu ni'matallahi la tuhsuha. Ọgbọ́n kan. Innal insana la zalumun kafaru. Ẹ̀yin ẹ̀gbẹ́ ẹni náà Ọlọ́run ní gbogbo tí mo bàbá wa Ọlọ́run ní gbogbo tí mo ṣe fún yín ọ̀hún náà. Innal insana Ọlọ́run ní ẹ̀rí ẹ dákun Kùránù ẹ dákun ẹ dákẹ́ díẹ̀ ẹ dákẹ́ ẹ dákun. Innal insana Ọlọ́run ní gbogbo tí mo ṣe ná èèyàn ni lazalumun alábòsí ni kafaru. ẹ sì fi gbàgbọ́ rẹ̀ mi mọ́lẹ̀. Ó yẹ ká kún yín pé kí ni wọ́n ń ṣe ìjìrá ká kún yín bá ẹ máa ń tọ́ da ìjìrá lẹ̀ ní anabi kan wàhálà ni. sallallahu alayhi wa sallam. ọ̀tá ló bẹ̀rẹ̀ ìjìrá ọ̀tá ló jẹ́ ìjìrá ọmọ jẹ́ ìjìrá bàbá ọ̀tá ni ọ̀tá gidi ló da ìjìrá lẹ̀ lọ́lọ́run fi ni wà nábì kẹ́rù ẹ máa lọ. anabi mi wo pé aláàánú bí lọ́wọ́ wa anta hillun fi hadha albalad àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà. Jáde. Pack your things and leave. Máa lọ kó nù lóyè. Ọ̀tá ni wọ́n ń pa wọ́n lọ́sàn-án wọ́n sì ń pa wọ́n lóru. Wọ́n sì ń fúnlẹ̀ mọ́ wọn. Wọ́n ń fọ́ wọn lójú. Wọ́n ń fà wọ́n apá sì ń jákò ònú ara. Ẹni apá jákò ònú ara ẹ̀ sì ń pé ashhadu alla ilaha illallah. Gbogbo tẹ́ bá ṣe é sí. Wọ́n sì ń pa wọ́n bẹ́ẹ̀. Ọlọ́run fi wá ní jáde kó nù lù. Ẹ wọ̀ta tòun ti bẹ́ẹ̀ náà innal insana lazalumun kafaru Ọlọ́run kò sí ní tẹ́ fi san mí àbòsí náà lẹ́sẹ̀ ẹ sì fi gbá borí mi mọ́lẹ̀ irun rẹ̀ ń kí bẹ́ẹ̀ tí ń kí yà yìí níjọ́ náà lọ́hùn wọ́n ń pè nínú yàrá ni wọn ò sì tó bẹ́ẹ̀ kí wọ́n sọ pé Allah wọ́n ń pè jẹ́ẹ́jẹ́ wọn ò sì ká mọ̀ jẹ́ẹ́jẹ́ wọn ò kírun lẹ́yìn ànábì kó tó wá di pé àwọn bàbá tọ́ọ̀gì wa gba ìsìlámù wọn wá ní kí ló ń ṣẹlẹ̀ sẹ́ni láti máa kírun ni ànábì ń pé àti ilé wọn ò gbọdọ̀ mọ̀ pé à ń bẹ níyìn gan àwọn àgbà kan tọ́ọ̀gì nù ó wá gba ìsìlámù lọ́wọ́ ni ẹ̀yin bó wọ́n ti pè nu bìlá ọ̀yà gun kàábà lọ gbogbo ohun tọ́lọ́run bá fún ọ fi pè nu bẹ́ẹ̀ afẹ́ gbọ́ ní bìlá wa lahùn kọ́ lahùn bẹ́ẹ̀ rí njọ́ tó ti dáyé lọ́wọ́ á pè nu tẹ̀yìn ń pè ní sinmi torí sinmi kálukú ń pè jẹun ìyá yálà ṣàlàtì èyí sinmi tẹ̀yìn ń pè ní sinmi ẹlòmíràn mọ̀ pé wọ́n yẹ fa bòmíì nùrún pípé ẹlòmíràn mọ̀ pé bòmíì wọ́n sọ tiẹ̀ ni wọ́n àṣà ń pèrún
a sì ń gbọ́ ntẹ́ ń wí níjọ́ náà nbìlà wa pèrún níjọ́ náà wọ́n wá bọ́ta níjọ́ náà kuranu wa ń dún abẹ́ ilé wọn ti ń ké. ẹ̀yin jàmá inú oṣù ọ̀hún la wá wà yìí níbi àti lọ ni pé èyí ṣe tá a wá ń ṣe tí gbogbo ẹ̀ wá mọ owó ń wé báyìí bọ́ bá dọdún mi bẹ́ẹ̀ ti ń gbé nínú pépà bẹ́ẹ̀ ni ẹ máa gbé lórí rédíò bẹ́ẹ̀ ni ẹ máa gbé lórí tẹlifíṣàn gbogbo bí ni ẹ ti máa gbé pé a fẹ́ ìjìrá lẹ́pẹ́ẹ́ kọ́ wa búlọ́ọ̀kù kó pé ìwà fẹ́ kọjá lójú títì ni kí ni wọ́n ṣe ìjìrá ni. níbi bá ń ṣe dé èèyàn máa mọ̀ wọ́n á mọ̀ pé èèyàn ń ṣe èyí ṣe títọ́ lọ́run wá rí báyìí ẹ̀sán wo lẹ́gbàá nù dé mo bí lẹ́sàn kan tẹ́gbàá mẹ́ta yọkẹ́ jẹ́ yálà yáyà ẹni ọba lẹ́sàn lọ́mọ ẹ̀kọ́ jáde kọ́ wa sọ ẹ̀ tún wá máa sọ ẹ̀ máa wá jó ẹ̀ wá sọ ládàá tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá a ti wá wà yìí ládàá ń bẹ ní tá a fi kó ní tabaju máìkì lẹ́tẹ̀ ń bá ń dédé lé yín ọ̀tán ládàá ń bẹ bá a ti dé kó yìí látàárọ̀ ẹ̀zán ẹ̀ dákun lẹ́ẹ̀kan sí gbogbo ọmọ ẹ̀pẹ́ ẹ̀ máa sáré sí tọ́lọ́n ẹ̀jẹ̀ máa kún bẹ̀ ẹ̀ ráwọn àgbàlagbà àfáàní àwọn jòkó wọ̀nyí wọ́n wà ń bí báyìí bá a bá kúrò ní ìdálẹ́ wọn ò sì ní dìde torí wọ́n pé ọdún wa là ń ṣe yìí. bàbá wa béèrè okọ rẹ tọ́lọ́n jẹ́ gàsákì wọ́n nínú oṣù wo ní ìjìrá ní ìjìrá báyìí pé délẹ̀ béèrè ń sìn má lè sọ ẹ wò rasaki okọ rẹ ti jẹ́ ní Buhari mò ń jẹ́ àmúbá president jẹ́kọ̀ ni níjẹ́ olóṣù yìí jẹ́ èwo wà ní tèmi pẹ̀lú yẹn mo ṣáàmù gbàtàn máa gbá world cup yá ẹ wo Buhari. ìtẹ̀síwájú ìlú ibi à ń lọ́nu ẹlòmíín mọ ọ̀rọ̀ gbọ́ púpọ̀ yóò pé ìtẹ̀síwájú wọn kọ sẹ́yìn kìíní àti àgbọ̀n kankan kí ni ó mú tẹ̀síwájú inú ìlú yín wá ṣe é fẹ́ràn ara yín. bá a ti jókòó yà fẹ́ràn ara wa wàláhì tàláhì summa billahi alladhi la ilaha illa huwa bá a ti jókòó tán yà wà àfẹ́ràn ara wa ẹ̀yin aráàlú gan orí bákan náà nítorí ti mú yàlẹ́ àti ìyàwó tí wọ́n fi ń bára wọn rìn ní rìn pé tó wọ́n ní yàlẹ́ mi ìyàwó rẹ̀ dé táwọn nsọ ẹ ṣe mọ́ mi wá bá a ti lu ayé tánu bá a ti sì lu ayé tánu. ẹ̀yin náà dákẹ́ ọ̀rọ̀ ọ̀hún jẹ́ gàrí bìsín bá a ti lò tánu. wọ́n ń gbéṣẹ́ bọ̀ àfa sì ń sọ nípa àfẹ́ ẹgbẹ́ ẹ̀ pé ẹ lọ gbé fún ìmáàmù tọ̀hún lẹ gbé fún ìmáàmù tí wàá yọ̀ ọmọ kéwù wọ́n wọlé mọ́ bí kótíkótí ni ṣé bóyá kọ́ kára àmásìkí fún ni kọ́ máa tọ́ sọ́nà wọ́n ń gbéṣẹ́ bọ̀ wá fún mùsùlùmí láìlà tí kírísítẹ́nì ò ní sírú ẹ̀ láíláí bàbá Sálíù káfíńtà ni wọ́n sì ń gbé iṣẹ́ tó ní owó lérí wọ́n sì pàdé ẹnìkan ẹgbẹ́ ta ni wọ́n lè gbé kọ́ńtàkì mọ́sálásí yìí fún abasali òní òun lọ́ba kìíní kan lé ẹ yìí máa ṣe ìdájọ́ owó gbogbo àdúgbò san gbogbo àdúgbò adáwó sanwó ni yóò tàdájì yóò bá sẹ́yìn jẹ́ ni ẹ wo mùsùlùmí. bàbá Amos bẹ́ẹ̀ ni òun lọ́kàn mọ́sálásí ti kínní ọwọ́ àwa jẹ fún kírísítẹ́nì ó fi bí pa mùsùlùmí ṣé ìjìrà tiẹ̀ nù. ẹ̀yin tẹ́ ẹ máa sọ̀rọ̀ ara yín lẹ́yìn ṣé ìjìrà àti yín nù. ẹ̀yin lè máa fà tọmọ̀rọ̀ sọ ẹ̀yin lè máa fà tí ọmọ kéwù àfà sì ní wọ́n náà bàbá sì ní òkè ẹ̀rọ mi bẹ́yìn àyìn ta pè láfa taba wàláì tí n bá ní ọ̀ya ǹdẹ́nlẹ̀ ké ìkíra délẹ̀ yóò mọ̀ sépè ní ìkíra. òun náà lọ́wọ́ agbára bíi tèmi náà yìí tóun náà ṣiṣẹ́ sí i. òun náà máa sọ̀rọ̀ àfa kan ìkíra ǹjẹ́ nǹkan ò dé la ilaha illallah ẹ lọ́kùnrin ẹja múra jama ìtẹ̀síwájú ìlú wa ọwọ́ wa náà lọ́wọ́ yàyà. la yastakiru al-biladu. ìtẹ̀síwájú ìlú wa ẹ̀yin ọmọ ẹ̀pẹ́ ẹ̀ lísìn ìtẹ̀síwájú ìlú wa ò lè ní tẹ̀síwájú. la
يتقدم البلاد إلا بعمل أهلها. ẹ̀yin Ẹ̀pẹ́ ìlú wa ò lè tẹ̀síwájú àfi pẹ̀lú sí ọwọ́ àwọn ọmọ ìlú. تقدم البلاد في يد الرجال البلاد. ìlọsíwájú Ẹ̀pẹ́ ẹ̀rí ọwọ́ èèyàn ọkùnrin Ẹ̀pẹ́ ló wà. في يد نساء البلاد. bẹ́ẹ̀ tí ń bẹ lọ́wọ́ ọkùnrin Ẹ̀pẹ́ bẹ́ẹ̀ ni ń bẹ lọ́wọ́ obìnrin Ẹ̀pẹ́. ìtẹ̀síwájú ìlú yín ìlọsíwájú ìlú yín kẹ́ ẹ máa gbúròó ìlú yín lókèèrè kínú yẹn máa dùn ọwọ́ yín ló wà. وأكثرها عند أمراء البلاد. èyí tó wá pọ̀ nú ẹ̀ tí jẹ́lu ọ́ tẹ̀síwájú ẹ̀yin Ẹ̀pẹ́ ọwọ́ àwọn ìjọba wa ló wà. إذا وضعوا قانونا báwọn ìjọba wa bá fòfin lélẹ̀. فعليهم أولا باتباعها. fàlẹ́yìn la wọ́lá fi ti bá rìn hàn. àwọn ìjọba àwọn olókọ́kọ́ jà kọ́kọ́ ẹni tí ó gbọ́dọ̀ tẹ̀ lófin òun. ọlọ́pàá ọlọ́njọ́ dáfá Ayélára ọ̀gá ọlọ́pàá ó ti kó ń bẹ́ kàbá yìí. Ayélára ti di igbákejì ntọ́lá àwọn ìwà ni sọ fún yín di whole Nàìjíríà. mo sì mú wa tọ̀ ó ti lọ́ọ́ kírun. kò tibì kan rí kò yìí níbi tí Ọlọ́run náà ni. à ń bọ̀ adé ìlú kan bẹ́ẹ̀ gbogbo ẹ̀ dàrú gidigidi kí la dé tráfíkì ní ìsìn wágò kí la ṣe abára wọn ọlọ́pàá gidigidi lọ́hùn dákun àbọ̀lẹ̀ ìlà ọlọ́mọṣàjà àwọn ọmọ wọ́n yanjú. amiina. ọkọ̀ọ̀kọ̀ dọ̀hún yìí kọ́kọ́ sọ fún wa pé ẹ sẹ́tù kínní ìwọ́ tó wà lójú ọ̀nà ọlọ́pàá ẹ sọ fún kọ́ páàkì ọlọ́pàá ọ̀mẹ́ntì ń bá wọn sẹ̀. wọ́n wá ní kí ló dé à ń sẹ́tù ẹ̀ náà torí kèé tètè bínú àní ẹ sọ fún wọn kí wọn gbé ọkọ̀ kó lójú ọ̀nà torí mọ́tò ti tò lọ láì yọ id card ó ní àmì sọ́sọ́nsọ́ àǹsọ̀ àbá wọ́n sì ń sí èrè mọ́láṣẹ́ lọ́kọ̀ abátúnkónú ọkọ̀ àbá ń lọ wa òun ló jẹ́ arọ́nà kọjá ọlọ́run mọ́sàájà àwọn ọmọ wọ́n jẹ́yàn nú ayé ọlọ́run amiina. nígbà wàá sàdúrà yìí rárá. ẹ múra sùlù yín ọmọ Ẹ̀pẹ́ ìjọba ọ̀rá yẹn nìkan kan mọ́ ẹ rí gbogbo ẹ ti dàrú ni ẹ fòfin lélẹ̀ ẹ̀yin ìjọba ẹ kó bọ́n tẹ̀lé mínísítà ẹ sì ń wo ẹ̀ lè yín bọ́n lẹ́sẹ̀ ibo lè ní wọn òfin tẹ filẹ̀ pé bàbá mọ́lẹ̀ ẹ ṣe bákan ẹ ṣe tẹ̀ ló fún wọn ẹ kó bọ́n tẹ̀ láwọn jàǹkàn tẹ́ mọ̀ pé owó wa ni wọ́n ń ná owó wa ni wọ́n ń lò ẹ sì lè pa wọn ẹ tún wá ṣe hóhóhó fún wọn bẹ́ẹ̀ bá wá gbé ànsẹ̀ tí ayé lóyún kan péré ẹ bá mú dágẹ̀rọ kínní go to me go and lock him say ànsẹ̀ tí ayé lóyún. àwọn tó wá jí ẹgbẹ̀lẹ́gbẹ̀gbẹ̀ yìí ẹ wá fi wọn lẹ̀ ìlú ẹ wá ní Nàìjíríà ó lọ wájú òde lọ wájú ọ̀rọ̀ ànábì fẹ́ sẹ̀. má yẹ takọ dùnmù biladukum. ẹ jàmá èèyàn gbèsè mú ọjà sọ́ọ̀bù láyìí nǹkan ṣẹlẹ̀ nínú ayé yìí o ọjà sọ́ọ̀bù ó wá gbèsè mú báàgì kan ó wá mú àgádágodo míì wá láti ilé ó wá fi ti èyí tó já ó wá dára wọn pé là ẹnìkan wọn já sọ́ọ̀bù àmọ́ náà wọn bá wọn ṣe sẹ̀mó kan náà wọ́n gbé ó sì jáde wá láàrin èrò èmi mo gbé sẹ̀mó láti jẹta àwọn ọmọ mi ò jẹun gàrí là ń mú àáfàá sáfìn lẹ́kejì mo rò pé òun ṣe jálàbí ọba fún wọn lẹ́ran bí kò má ṣe mẹ́nìkan ni ń jìyà lọ́dọ̀ Ọlọ́run ẹran ní ẹ̀yìn náà ẹ bá ń jẹ́. àwọn wa wọn ta sí àwọn sí gbogbo ẹ̀ kí là á wà á jẹ lálẹ́ yìí tọ́lọ́run mọ́bẹ̀ wáyé òun wá já sọ́ọ̀bù yìí láago méjìlá alẹ́ àná òun wá fa àgádágodo méjì kọ́kọ́rọ́ àgádágodo ni bẹ́ẹ̀ bá ti ṣe mí. sẹ́rí yọ̀n sọ́ọ̀bù wa ni ọ̀rọ̀ bá di wò mí wọ́ bẹ́ẹ̀ ti dúró nǹkan lóko wá ń wọ ẹnu gbèsè mọ́ ọ̀rọ̀ bá di kọ́ máa lọ ni èyàn lè fi ń pa àwọn òrí nǹkan jẹ wọ́n ti sọ lẹ́nu ọba ìpè bọ́ sọ́wọ́ àwọn ọlọ́pàá ni wọ́n lè lọ́ọ́ tì mọ́lẹ́ wọn. ìtẹ̀síwájú olùwádà kántírì orílẹ̀-èdè yìí ìsúnsíwájú wa Ọlọ́run ló kù àtẹ̀yìn àfa àlòkàn yányán ẹ ṣòfin ẹ kọ́kọ́ tẹ̀lé. fàyín lẹ́mìíyá tẹ̀bí húwá. àwọn tẹ̀ mú tí wọ́n ń jí wókó yìí tá à ń gbọ́ kéèsì wọn ẹ̀ ìsún nígbà kankan mọ́ lágbájá o ẹ̀ ìsún nígbà kankan mọ́ lágbájá o ẹ̀ ìsún ẹ̀ wo orílẹ̀-èdè ẹ̀ lọ Ṣáínà ẹ̀ lọ́ọ́ dán o
Hosni Mubarak Cairo inú ẹ̀wọ̀n lọ́wọ́ àdìsí tòun tẹ̀wọ̀n ni wọ́n ń gbé wá kóòtù nínú kéèjì bí ẹyẹ ni wọ́n ń gbé wá kóòtù àwọn tí wà wọlé rí báwọn. irú àwọn tẹ gbó kan wọ́n nu pépà tẹ gbó kan wọ́n nu pépà tí wọ́n jíwó kó ní kó ṣe pé bàbá àríjọba tó dáa bá òfin ọba ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn tàbá fẹ́ kí ló lọ wájú yọkọ̀ bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àfa ẹ̀rí ìwọ jíwó kó èló ló jí kó 3.5 ẹ ti wo èjì ẹ eléyìí ó ti wọ 60 something 35 years imprisonment kò gbọdọ̀ gérun kò gbọdọ̀ gé ìkànnà kò sì gbọdọ̀ wẹ̀ ẹ bá sèyàn bíi mẹ́fà bẹ́ẹ̀ Nàìjíríà ó dáa ẹnìkan tẹ́ fi sí di ètò tí ó jíwó kó sí ẹ wo iye owó nepa wa tí wọ́n kó lọ ìtẹ̀síwájú olùdá ẹ wo jọ wọ́n ti ń pa àwọn bàbá ṣe ná àwọn bàbá somi kárí ṣe ná kárí ẹja máa bíra wa ìtẹ̀síwájú ìlú ẹ̀yin tẹ́ wá gbọ́ wá sí inú mi dùn púpọ̀ ṣe é rí iṣẹ́ ẹ wo jọ ẹ ti kàwé tán ó ní OND ó ní HND ó ní yunifásitì ó ní PSC ó ní PA gbogbo ẹ̀ kálukú wa ń ṣe mọ́rúwa bẹ́ẹ̀ ni bàbá sọ̀kalẹ̀ ní mọ́rúwa tí gbogbo ẹ̀ bá bu òun náà ní wà ó tó bá da ìbúbọ̀ rẹ̀ ó máa wọ pé ẹ kàwé níta ni I went to the best university in iṣẹ́ ni ọ̀wá sí. ìtẹ̀síwájú olùdá ìbíyín léèrè olówó àwọn ni wọ́n wá ń lówó epo wá àwọn kan ní bọ́ńkìrì àbí ẹ ti ń pè wọ́n àwọn ń jalè epo wa wọ́n sì fi ń lówó ìbọn tí ó sì sí lọ́dọ̀ àwọn èèyàn níbẹ̀ lọ́dọ̀ wọn. ṣé bá ti kọ́ lọ́n wá ní kí Buhari kóun náà pé bẹ́ẹ̀ ni à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nu tí wọ́n wá ń ju àkàrà lẹ̀ látòkè sí wọn ni wọ́n fi kápá wọn ìbọn tí ń bẹ lọ́wọ́ wọn ọ̀dà wọ́n sì ń jo epo tó yẹ kérílẹ̀èdè yóò fi ṣàǹfààní àwọn kan wọ́n sì ti bẹ̀ lówó ẹ sì mọ̀ wọ́n ẹ sì gbìn. ìtẹ̀síwájú ìlú dá erédè ní ọkọ̀ dá kí stéètì rẹ̀ tó máa dá. bàbá Jákàndé since 1992 àbí 82 ló ti sí ọ̀nà tẹ́ ẹ bá ti ń bá ọ̀nà bọ̀ látàjà nísìnyí níbi tọ́nà ti pin tán dá dúró òun Jákàndé ló ṣe yòókù ẹ wo bí Jákàndé ẹ wo bíríìjì Jákàndé ṣe since 1982 wọ́n ṣe ó wà solid ó sì da gbogbo ẹ̀dá àjàgbé ń kọjá bẹ̀ kọ̀ fọ́ ẹ wò yí táwọn ti ṣe ń ṣe wọ́n bá ṣe súkẹ́súkẹ́ lóṣù mẹ́fà ó parí ẹ wà tí bọ̀tán Jákàndé bó ti da Jákàndé ń bẹ nínú ayé nísinsìnyí gbádùn ayé ẹ bẹ́ẹ̀ ni tẹ ṣẹ́gun bẹ́ẹ̀ yìí náà bá ṣe bí Jákàndé ti rí òun yọ ṣe fún yín bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ẹ kò tí yín ò lè dàbí Jákàndé. ìtẹ̀síwájú olùwádà. Qala nabiyuna Muhammadun. sallallahu alayhi wa sallam. ẹ ó yẹ kànfà nàbí. sallallahu alayhi wa sallam. mẹ́ta la ṣe ẹ tún ṣe kan kí wọ́n gbọ́ ń gbòòrò pàǹbẹ́ ní. sallallahu alayhi wa sallam. ẹ wá ṣẹlẹ̀ kẹta bí ká nàbí ọ̀dà wà lóhùn. sallallahu alayhi wa sallam. ẹ̀yin ọmọ yẹn pé ẹ mọ̀ra ṣàdùà ìlú yín yá yìí àmọ́ tí ó jẹ́ ọ tẹ̀síwájú ẹ mọ̀ wá gbọ́. Innama ahlaka man kana qablakum. ànábì ní ìtọ́pa àwọn tó ṣáájú yín rẹ̀ ìtọ́ àlákà wọn. Innahu idha sarika fi sharifu. ẹ̀rí ìtọ́pa àwọn aṣáájú yín rẹ̀ ẹ̀yin àlèwú mọ̀ mi ìní pé ẹ̀ẹ́rẹ́ àwọn aṣáájú yín tó parẹ́ tọ́lọ̀ ń bínú sí ni báwọn ọlọ́lá tó ga àwọn sínétọ̀ nù wọn tó ga tànàbí bínú o àwọn ọ̀gá ọlọ́pàá nù wọn ọ̀gá ológun nù wọn àwọn ọ̀gá tí wọ́n ń bọ̀ àwọn tó ti ṣèjọba wa rí tá a sì mọ̀ pé olè ni ọkàn tí ó sọ ẹ̀ wá ń pèrè lówó nù lù wọ́n pe bàbá yìí pé tówó ni bàbá kìíní lówó ẹ sì mọ̀ pé ó lè ní iṣẹ́ kìíní ń ṣe iṣẹ́ kìíní ń ṣe. anábìrin tó pa àwọn aṣáájú yín rẹ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà òun ni pé ìtẹ̀síwájú ayé kò sí lọ́wọ́ wọn inú wọn ìgbà tí wọ́n bẹ̀ nípò tí wọ́n bá jalè. Taraku. wọ́n fi wọ́n lẹ̀ wọ́n ní sẹ́ kankan fún wọn ẹ̀ kàkà lórí pépà wọ́n ló ti wà ń kọ́ọ̀tù ń sìn bàbá yẹn nígbọ̀n kankan mọ́. Wa saraka fihi da'ifu qatahu. La ilaha àmọ́ ọ̀lẹ́nu wọn ìjọ náà lọ́hùn báwọn bá jalè kàtàrù wọn a sì gé lọ́wọ́ tàlàgé lọ́wọ́ nísìn tàlàgé lọ́wọ́ nínú àwọn aláṣẹ wa nísìn tá a sì mọ̀ pólì níwọ̀n àwọn ọmọ ń lọ yìí. Wallabi nafsi biyadihi. Ànábì ni mo búra pẹ̀lú Ọlọ́run ọba tẹ́mi mi bẹ̀ lọ́wọ́ ẹ̀ Ànábì Muhammad ń sọ̀rọ̀ yìí. sallallahu alayhi wa sallam. Law anna Fatimata bintu Muhammadin. Ànábì ni tó bá ṣe pé ọmọ mi Fatima ẹ̀rí Ànábì fọwọ́ sọ̀yà tó bá ṣe pé ọmọ mi Fatima tó bá jalè. Saraka
lakọtatu yẹ dán. ẹ wo anabi tó darí ayé sí kẹkọọ sallallahu alayhi wa sallam. kọba se ko mẹmi anabi Fatima bá jalè èmi anabi yín gé Fatima lọ́wọ́. keifa yatakadumul biladu. àwa tá a láwọn tọ́ọ̀gì a sì tún pọ́n wọn lé torí kí ni rí kọ́ mọ́ bá gbẹ̀mí wa. a sì tún pọ́n wọn lé. broken bottle alájí ni mo kọ́ ẹ wà ń bẹ wá gba ó ṣe sàárà ẹ̀mí ẹ lọ́ra. ẹ̀mí ẹ lọ́ra. àwọn kan bẹ́ẹ̀ bí wọ́n bá wọ junction lé wọn nísìnyí wọn gbọ́dọ̀ mọ́ fowó lẹ̀ wọn ò gọ̀ ẹ̀mí wọn ni wọ́n ń rà wọ́n lè pa wọ́n báwọn àwọn òjòkó ń ta wọ́n sì invite àwọn ti ta wá ẹ̀ wá dàrú wọ́n sì gbẹ̀mí ẹ̀ lọ wọ́n á sì lọ. àwa máa ó lè ẹ dákun ẹ̀yin ó lè tẹ́ ẹ bá wá yín ọlọ́run jọ da fún yín àmọ́ ààbò yín ọlọ́run ní jábírú yín ni a máa ó lè a sì lè pé lólè. ẹ̀yin ẹgbẹ́ ẹ̀ òbí alo Nàìjíríà kan a máa ó lè a sì lè sọ pé ó lè ní. ayélujára má dùn wá jòkó lẹ́nu bó la yé rẹ máa bọ̀ ọ̀gá ọlọ́pàá dákun wá kọjá sáyé rẹ wá jòkó ayélujára máa bọ̀ dákun yá máa mọ̀ pé ó rí ọ kálùbáríkà rí ó lè pọ̀ máa bọ̀ ó sì tún wá lọ dúró láàrin ó tún wá lọ mú standing bẹ́ẹ̀ n bá lọ wà ń kó tọ́ wa wọn àwọn faragbọ̀n sí àgbákò èyí tó bá gba rọ́ǹwé báyìí ẹ̀wọ̀n ọdún kan ni òfin ni ò sí àwa kan tó tá à ń bẹ lórí tráfíkì pé ká wọ́n sì gba rọ́ǹwé lọ́hùn wọ́n sì nà bẹ́ẹ̀ wọ́n sì lọ bẹ́ẹ̀ nínú ayé kan yìí náà òfin dà. keifa yatakadumul biladu. keifa yatakadumul biladu ya ikhwan bóun ni ìlú ṣe fẹ́ lọ síwájú olówó ayé Nàìjíríà ti fẹ́ lọ síwájú àwa àfa Nàìjíríà ti fẹ́ lọ síwájú ẹ̀yin ọba aláyé ẹ̀yin àtúmọ̀ tanra yín bọ́kàn bá kú nù yín ẹ̀ lọ́wọ́ àjà mọ́lẹ̀ gbádùn ni àjàwó lọ́wọ́ ogun sílì lọ́ni alọ́ba yín kú à ń bira wa lónìí lónìí ẹ̀yin obìnrin kayfa yatakadumul bilad bóun ni ìlú ó ṣe lọ wájú. wa ahluha zalimuna. àwọn tí ń sìn bẹ́ẹ̀ nùlù tá a fẹ́ kó lọ síwájú yìí alábòsí ni wọ́n. wa ahluha hasiruna. àwọn tí ń bẹ nínú ìlú tá a fẹ́ kó lọ síwájú wọ́n kì í ta ara wọn. keifa yatakadumul biladu. ẹ dákun ẹ̀yin ọmọ ẹ̀pẹ́ bóun ni ìlú ṣe fẹ́ lọ síwájú rí. yatakadumul biladu يتقدم البلاد إن نرى هذه الأشياء ìlú ọlọ́wájú bá a bá ti rí àwọn tí mo fẹ́ dáko. إن كان سيد البلاد adila. bàbá wa Imam Sa'aduddin Sadallah ẹ̀rí ìlú ọlọ́ síwájú bó bá ṣe pé eléri ìlú ondọ́gbadọ́gba èèyàn ni ondọ́gbadọ́gba èèyàn tẹ́lẹ̀rí ìlú bá jó ondọ́gbadọ́gba ẹ dákun eléri ìlú wo ni ọ̀sàgòsí nìsín ẹ sọ ká gbọ́ eléri ìlú mi àwọn tí ń jí epo fàṣẹ fóun náà ní wọ́n fún rìtọ́nù ó sì dákẹ́ eléri ìlú mi àwọn olè ń fún rìtọ́nù ó sì dákẹ́ níbo ni ẹ wá sábòsí. wàláwùlá àdìlù lè umara yìí. ṣé bá sọlá déédéé àwọn aláṣẹ ẹwẹ nu wọn tí wọ́n ń ṣe yìí ni. làákàlà náà sùn. bàdàn bàdàn. ṣé bá sọlá ẹnu wọn dé dọ́gbadọ́gba tí pírẹsidẹ́ǹtì yìí ń lò lọ́wọ́ yìí ni ọmọ ádámù ọba ti máa jẹra wọn àbá máa para wa jẹ ni. torí pé ebi dé inflation ti wáyé alcohol ìyàn ti wáyé ẹ̀yin tẹ́ ń jẹ tọ́kì tẹ́ ń jẹ gbogbo ẹ̀ ẹ̀ nàgà wo ta wo ẹ̀wọ̀n tọ́mọ ádámù mi ń jẹ pure water lẹ́nu mi mú látàárọ̀ nínú ẹ wá wo oríṣiríṣi àlùmọ́ngìrì ẹlòmíì ń wo agbára bíi tèmi yóò wá wò yín tẹ́ ẹ bá pọ̀ lórí ìjòkó yóò ti sáìtì yín látọ̀tún kò sẹ́ni ọmọ mi lọ́rin àwọn eléyìí Assalamu alaikum ẹ jọ mọ̀ ń travel ni mò ń lọ sí Ògbómọ̀ṣọ́
wọ́n sọ pé ìyá mi kú ní àárọ̀ wọ́n tiẹ̀ ti sin wọ́n nísìnyí wá owó ẹ ṣàánú mi tọrọ ọlọ́run ní tí pa màmá yín ẹ dákun ta ní ọgbọ́n yìí wọ́n tí ò ní fún lówó kálukọ́ bá máa dáwó fún yóò dáwó fún yóò tún kó lọ́dọ̀ tí yóò tún bọ́ bò mí gentleman ẹ jẹ́ kalẹ̀ o ẹ pé bẹ́ẹ̀ ṣe ń wò mí mo wọṣọ dáadáa mo ṣe gbogbo ẹ̀ iná tó ń jó mi pọ̀ o àwọn báárà tó sì dáa bẹ́ẹ̀ bá pé mẹ́wàá èèyàn márùn-ún fún lówó abẹ́rẹ́ èèyàn márùn-ún fún lówó ní ibà tí ń lọ ayé bọ̀ kò rí bẹ́ẹ̀ ìyẹn ti wọ̀lúwà ẹ̀yin ọlọ́lá ibo lẹ̀ ń lọ yataqaddamu libi ẹ̀yin onípò ibo lẹ̀ ń lọ ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yà pẹ̀lú yín ẹ̀ṣẹ̀ mítìnì ẹ dá ọ̀pájọ fún Nàìjíríà bẹ́ẹ̀ tí dọ́pájọ fún olóṣèlú tó bá wá báyìí wọ́n dọ́pájọ fẹ́ lómi kọ̀ wọlé nígbà wọ́n gba gbogbo mílíọ̀nù tán lọ́wọ́ ẹ̀ orí ládéládé wàá wọ̀ ẹ̀yin lẹ́kàn lẹ́kùn ni tẹ́ ń pé wọ́n wọ̀ ẹ̀yin lọ́lọ́run ni bẹ́ẹ̀ bá jọba kò pé ẹjọ́ lọ́hùn Ọlọ́run tó lè palẹ̀ yín mọ́ ní kíákíá bọ́ba kan ọba kú ọ̀kan ọ̀jẹ́ ta ní wílé dèrè bá ẹ lọ Sókótó wọ́n lé Dàsúkì dànù mọ́sídò wọbẹ̀ Dàsúkì sì ń bẹ láyé ó sì ní owó ó sì ní ọlá wọ́n sì fi tálíkà bọ̀bẹ̀ nǹkan kan ò sí Abacha ní tó ń bá gbọ́ pátá àmọ́ tàǹkì lòún ìbáyé yín jẹ́ wọ́n máa ń jọba lọ́nbẹ̀dọ̀ ní Dàsúkì máa ń bẹ láyé bọ́ba kan ọba kú ọ̀kan ọ̀jẹ́ lọ́dọ̀ tiyín nù ẹ̀ẹ̀rin jìnnà ní wọ́n gba ọlá lọ́wọ́ ẹ̀ lójú ẹ̀ wọ́n sì ń pàṣẹ nǹkan kan òṣìṣẹ́ ó tún wá fún orí ọ̀sùn gbọ́dọ̀ wọ̀lú mọ́ Dàsúkì ọ̀gbọ́dọ̀ délùú yìí mọ́ lọ́ọ́ múlẹ̀ síbòmí ebi nínú ayé kan yìí náà ni kó tó wá kan tọ́lọ́hún gbogbo nǹkan wọn yọ nísìnyí wàhálà wọn yọ ìmáàmù lọ́mọdé àṣàgbákò ni àfọwọ́sí wọn yọ gbàgbákò ọba ṣẹlẹ̀ nínú mọ́sálásí ní tíbẹ̀rẹ̀ o ẹ bá ti mọ tán pé márùn mẹ́fà tẹ kásùbà tán nínú mọ́sálásí ẹ bá tán pé ẹni kí mo bá sùúrù ọmọ ti lọ. bàbá wa gan-an àwọn àgbàlagbà ní mọ́sálásí náà ẹni wọ́n ti lọ. bàbá wa táwọn jà ẹni ẹ̀ bọ́ sí i. o yẹn tẹ bá kí n sọ kálukọ́ jáde abẹ́ wọn bẹ sọ̀rọ̀ alájí nǹkan bọ̀ nù kí màmú fẹ̀ nìkan síbẹ̀ ní pé kí ni wọ́n ní ṣẹlẹ̀ wọn ẹ̀rá gun bí màmú ti ń kó owó lọ ìyàwó ọ̀fẹ́ o nílé kìíní ta lọ lánàá about 700 kí màmú máa fún 150 bẹ́ẹ̀ náà ni ìta kìíní ta lọ lánàá 250 owó tí gómìnà fi ilẹ̀ wọn ti sọ yìí wọn lé àmọ́ ìtọ́jẹ́ wọ́n sá gbowó báńkì ní pólbàgì mọ́mú sí lọ. nbẹ̀lẹ́ tí màá gbọ́ táwọn kan ní ẹni sùúrù ṣé ẹ ti bí léèrè ẹ̀yin náà lè lọ ìmáàmù náà lérí lé pé ẹ̀nà wá bí rẹ wá ọ̀sán lórí òní rálẹ̀. ayọ̀ ni ẹja kìsà yìí tán wọ́n bá kìsà yìí tán ẹnìkan ni ó sì ṣe lérí ọ̀tẹ̀ ebe nìkan lọ sọ fún anabi pé ṣé n tó ń pè wá sí ni alẹ́ haza da awutana ìwà anabi ṣé n tó torí ẹ̀ kó wájú ni pé gbà náà ọlọ́run rẹ̀ kan ṣe kíní kan tabanla ó sì ṣépè lánàbì lẹ́nu ẹ̀ òní tabanlaka òfò kọ́ máa bá ọwọ́ rẹ̀ lẹ́nu ẹ̀ lọ́hùn n tó mú tàbátì àdá bẹ́ẹ̀ bá ké tàbátì àdá lérí ìrún nísìn wàhálà ìlú ní ọjà nù pé ẹlẹ́mọ̀jà àrí pé bàbá sì ké aníhùn ẹ̀ẹ́dì kó àwọn ìmọ̀mù yìí sábà ké wọ́n sì ká máa wo mọ́sálásí láti ìdí yín kọ́ wá pé tọ̀ kó ké bàtà kó tàbátì àdá ọmọ pé táwọn kọ́ mọ̀ pé bàbá sì ké aníhùn. Allah. kódà ìgbà tá ànábì Muhammad ń bẹ láyé. sallallahu alayhi wa sallam. inú ànábì yìí dùn tẹ́ ẹ bá ń ké tabati yada torí pé fámìlì rẹ̀ lẹ́ ń ṣépè ní. la ilaha illallah. fámìlì ẹ̀ lẹ́ ń ṣépè lé. ẹ dákun ẹ̀yin jàmá ìtẹ̀síwájú olúwa dọ̀wọ́ wa. yataqaddamu al-biladu. ìlú yẹn máa lọ síwájú. iza kana ulama'ul biladi amiran bil ma'rufin. ẹ tún bá gbọ́dọ̀ ànábì àwa àfa ọ̀rọ̀ kan wá.
ìlú yìí yóò máa lọ síwájú ẹ máa rí tẹ̀ ń fẹ́ ń bẹ̀ lópin ìgbà táwọn àfáànù ìlú ní bá jẹ́ kí ni rí. ma'rufin. lópin ìgbà tẹ̀ ń bá ń pa wọ́n láṣẹ nù ìlú ni pé ẹ máa ṣoore ẹ máa ṣe dáadáa ẹ máa rìnrìn dáadáa àfáà olótóbẹ̀ nù ìlú yìí nísìnyí olókùn fẹ́ sòkú ọwọ́ àpò olórin márùn àfáà oníkùn ẹ̀ tó bẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe àfáà tí wí bẹ̀ tí ṣẹ́ bẹ̀ ti lọ wọ́n kò bẹ́ẹ̀ bá tó sí apati kan tó pé ya yìí kú yálà sàlá tu wa ni kílẹ̀ mọ̀ tí ń kẹ́lẹ́ dọ̀ ọlọ́run ẹ̀ á lọ pélé mẹ́rin wa àwọn àfa wa láàárọ̀ ẹ̀ ná hundred naira ẹ̀ wá filẹ̀ kan tí ẹ̀ fọ̀nà kan ẹ̀ gbogbo ẹ̀rọ kà tán ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe pati ni oyin ni ọ̀ ta yín àwọn àfa àti ibẹ̀ ti lọ àwa tó ní àwa náà gẹ̀ẹ́sì àzáàrin yín ni à ń sòkú náà nu wọn bá fẹ́ lu ìyá pàmì tẹ́ sínú sàárè lọ́kàn wa ǹjọ́dá káfíìlù gbẹ̀yìn òkú ǹjọ́dá káfíìlù gbẹ̀yìn òkú ẹ wá wo yẹn ni wọ́n ti sòkú yẹ tí wọ́n lùlù tí gba igbó tí wọ́n tún mutí. àwọn àgbàlagbà wọ́n ní òdodo ọ̀rọ̀ àwa dàbí gbà téèyàn ń wú yàn ẹ̀ ń tẹ́ ń sòkú àwọn ìyá yín àwọn bàbá yín ẹlòmíì ti sin ó ti sin bàbá rẹ̀ nísìnyí ọlọ́run ọmọ yẹ ọdún náà ọwọ́ arówó kan jí kó nowó Nàìjíríà ọwọ́ ní 75 years remembrance wọ́n wá máa sọ̀lọ̀ gba àǹkárá àǹkárá tún wálé wọn ò níṣẹ́ láti ìlú èbó àwọn náà tún dé nítorí 75 years remembrance wọ́n wá dá màálù dùbúlẹ̀ lọ́gbà àwọn tọ́ọ̀gì ń ṣe yàn kàn alágbára sì ni wọ́n gbà tó wó ti wà wọ́n kó sójà dábẹ́ wọ́n tún ọba pètò ọba náwó mú kóòkì wọ́n na kódà bí irú ìjọ tiwa tí kálukọ́ kàn máa wọlé mú kóòkì wọ́n àtàwọn pé àyè àfa ni wọ́n tí kálukọ́ kàn máa wá jẹun wọn ò tó bẹ́ẹ̀ bí ìjọ míì kílẹ̀ mọ̀ tí yà yín kàn ẹ̀rí bá a bá kú tán. law anna. walau anna iza mitna turikina. bọ́ ọ bá kíkéwú púpọ̀ yóò tètè rẹ̀ ọ́. walau anna iza mitna turikina. ẹ̀yin ọmọ ẹ̀gbẹ́ tẹ wá gbọ́ Waasi Buhari Musa lónìí ẹ̀rí pé mo bẹ̀yìn mo ní kí o ní jọ tàwọn tó mọ̀ ọ́ sí dáadáa ẹ má bínú láti ní kálukọ́ wá jíṣẹ́ tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni afaani wà lọ́wọ́ àná ìsàmìtì náà torí kíná bá a bá kú tán tí wọ́n gbẹ́ sàárè tí wọ́n jù wá bẹ̀ bó o ti ju yá rẹ bẹ̀ tó ju bàbá rẹ bẹ̀ tán tẹ wá tó sí àtẹgbà tẹ́ǹtì tẹ ra kóòkì tẹ pọ́ntì tí ọtí pọ̀ ju kóòkì lọ ni tábà wá ju òkú nù sàárè tán. lakana al-mautu rahata kulli hayyin. bàbá wa ṣì fún ma mọ̀ ẹ́ pẹ́ pátápátá tó tó pé bọ̀ bá dúró náà bẹ́ẹ̀ yẹn bá dúró nù lóyún jífà ni wọ́n jẹ. bí ìmáàmù sàdálà ọba dúró lẹ́dùkú mẹ́rin nílùú yìí bí wọ̀ká bá dú tiẹ̀ ẹ̀jẹ̀ jífà. bí ọba sì gbérí ńlẹ̀ báyìí ńjẹ́ yìí dì tẹ́yìn bá gbé erí ńlẹ̀ bí tẹ̀ tí ń kí ti yín bàtà láti sọ̀rọ̀ àtùkùn ìrun yín bàjẹ́ ọlọ́run ní máa ṣe bẹ́ẹ̀. bàbá kú tán tó bá jù wá nù sábà yìí pé tán bá ti jù wá nù sàárè ni. lakana al-mautu rahata kulli hayyin. tọ́ba tó pé bàbá kú tán àní ibi wá léèrè kò sí pé bó lo ti lọ ayé kò sí pé bó lo ti rìn kò sí pé so kírun kò sí pé so gbààwẹ̀ kò sí bó lo ti ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ lakana al-mautu rahata kulli hayyin ikú ìsinmi ni ọba máa jẹ́ Allah ẹ̀rí bàbá wa sàn ní àdé ó ní àríyá yín sọ limited àríyá is limited Allah is limited go is limited bẹ́ẹ̀ bá ti kú àríyá is ó ti tán. bàbá wa kú tí wọ́n jù wá bẹ̀ tán. walakinna ìsàmìtìnà bu'ithna. ìsàmìtìnà bu'ithna. wa nus'alu ba'dahu an kulli shay'in. wa nus'alu ba'dahu an kulli shay'in. ẹ wà wọ́n tó ti lọ láti fi 100 ọdún èyí tí ń kàyà lọ́wọ́ ọwọ́ ìyà náà lọ́wọ́ èyí tí ń kan ìdẹ̀ra ọwọ́ ìdẹ̀ra ni wọ́n wà. ọlọ́run wọlé abiyá sọ̀rọ̀ dé yìí okú ẹnì kọ̀ọ̀kan wá dákun ọlọ́run bá wa fún wọn ní ìdẹ̀ra ni. amiina. bàbá wọ sàárè tẹ́ wàhálà dé gbogbo ọmọ lágbára ọ̀n bọ̀ á dọ̀lẹ́ gbogbo onípò ọ̀n bọ̀ á dẹ́n tí ò ní nǹkan kan mọ́
bọ́ ọba lówó oúnjẹ ọba ti kú ó ti bẹ̀rẹ̀ òsì. ẹlòmíì rí orí kó sínú mọ́sálásí ní wọ́n ń sáré sáré wàlá tọ́rọ òun nìkan ló kù ní wàlẹ̀ ọ̀la ń wọ́n wò bí wọ́n pé kó sí èwo lọ ń sá sí báwa bá kú lé wọn padà gbé wá fi gbé wọn náà. walakinna àmọ́ àwọn ọmọ ànábì ádámà. ìfọ́mìtìnà bu'ithna. à ń kú tẹ́tẹ́ jù wá nù sáré ní bu'ithna wọ́n sì gbé wa ndé. wa nus'alu ba'dahu an kulli shay'in. wọ́n mọ̀ wá bí wá léèrè nípa gbogbo nǹkan ọmọ tó pàjẹ́ ńkọ́ sọmọ kọ́ pàjẹ́ tó mẹ́fà. ẹ̀yin àgbàlagbà tẹ́ ń bá ń bẹ níyà yín ó ti yé yín. wa nus'alu ba'dahu an kulli shay'in. àwọn àgbàlagbà àwọn ni wọ́n máa kọ́ ọmọ tí èyí fẹsẹ̀ wọlé bírù mi bá fẹsẹ̀ wọlé ẹ sí àgbákò lọ́dọ̀ Ọlọ́run. àwọn àgbàlagbà nu àwọn ni wọ́n sọ̀rọ̀ ànádi bá mi nbojúmọ́ bá mọ́ wọ́n mọ̀ bí ọ pé iye ọmọ tó pàjẹ́ ni iye ni ọ̀nà lọ ní tí ò wọlé wá mọ́ wọ́n lé ẹlòmíì kó ń di ẹrú bá bẹ́ẹ̀ kọ́ mọ́ bí òun lọ dòní ó rìn fa ó débẹ̀ dúgbìrì wọn ni ẹjọ́ àárín yìí tẹ́jú òkú ń balẹ̀ jẹta ni bẹ́ẹ̀ ni mi mọ tí mo tiẹ̀ mọ tí mo ti ń bọ̀ torí kí wọ́n lè inherit ogún bàbá rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ bóòlù ẹ ti ṣe wájú Ọlọ́run jọ́ kíyámà ṣé torí owó yìí náà bàbá ni táǹkọ́ á padà dálẹ̀ ṣé torí ọlá yìí náà àmì torí wọ́n jẹ ọba ẹlòmíì torí wọ́n jẹ ìkẹta ọba ẹlòmíì torí wọ́n jẹ kẹrin ọba wọ́n sì ń para wọn díẹ̀díẹ̀ ikú tí ń bọ̀ tẹ́lẹ̀ tí wọ́n ń sáré rà ntọ́ dájú jù tó ṣúọ̀ jù tó bá gbọ́ pé too sure ikú ni. kọ́dí sùnìnnà. too sure tẹ́yìn fi ń ta tẹ́tẹ́ mu ikú ni jẹ́ bẹ́ẹ̀. kọ́dí sùnìnnà. bàbá jẹ̀bú ọ̀gá yín bàbá onítẹ́tẹ́ ọ̀ya yìí ń lò ní. kọ́dí sùnìnnà. alẹ́ lómi ta tẹ́tẹ́ ìtòkọ̀ rí mọ́ká. ọlọ́run ní ìfẹ́ tẹ́tẹ́ ọlọ́run sírò àwọn kankan kalẹ̀ ẹ̀yin ẹ̀pẹ́ ṣe ìmọ̀ lòyìn lásìkò báyìí. innamal amru. ẹ gbọ́dọ̀ mutí. wal maisiru. wàlà ansabu wàlà asilamu rijisun min amali shaytani fajitanibu. innamal amru wal maisiru. wal ansabu wal asilamu. ọmọ tí jẹ́ wọ́n máa dúró láàrin àyà ńgbà mi ọbẹ̀ ẹ̀kẹ́ ọwọ́ mi akéwúnjọ́ mi àfa mi ní àjánásì lálága ọgbẹ́ kalẹ̀ òtún wá ní òní dákẹ́ ebe orí àfa wa gbà ní Cairo Golden Voice Abdul Basit kéèyàn para wàdù halẹ̀ mẹ́ta kó sì má sí ẹ̀mí àti ẹni olè kébẹ̀ mọ́ Cairo ńjọ́ tó ti kú. a máa fi kéwú dára ni nígbà Ọlọ́run tún wá sí Kùránì là ń ké ẹ̀pẹ́ ló sì ní Kùránì. ọ̀ya innamal hamuru. innamal khamru. ó di wẹ́lú. wal maisiru. Davido. wal ansabu wal aslamu. rijsun min amali shaytani fajtanibu. Ọlọ́run ní ọtí ẹ gbọ́dọ̀ mú àfàwà sífì máa mú gbogbo ẹ̀pẹ́ yányán. ẹ wá wáyé lónìí à ń ṣe wá sí báyìí ẹ̀ ń tọ́ ní wá bá àwọn ṣe bá ti dé àwọn àfáà náà àmọ́ bá ti ṣe ni. àmì gbà a lọ sí ìlú kan tí àgbẹ̀dẹ bá wà ń bẹ̀ lọ́dọ̀ asúládì njọ́ tí ń ṣèyàwó ìlàró mọ̀ wá fẹ́ bẹ̀rẹ̀ wá sí àgbẹ̀dẹ ti dé àwọn tó wá jòkó báwọn yẹn ti jókòó yìí wọ́n sì ń gbé nǹkan òun jáde kàndù kàndù mo ní ẹ dákun mo ti gbowó wá sí kí n tó wáyìn ẹni bẹ́ẹ̀ bá fẹ́ ń ṣe wá sí ní gbogbo ẹ̀ ń tẹ̀ mú tí bẹ́ẹ̀ bá fẹ́ ń bẹ lọ́wọ́ àpàdà sí ibú fún yín ẹ kó ìgbọ̀ tí kú òkè mi fi ṣe wá sí tán bẹ́ẹ̀ bá wá lè gbà olóde dà bó o láṣẹ Buhari ọ̀wá ni ọ̀dà mo ti wá owó ti jóná o èmi ń lọnu wọ́n ẹsẹ̀ wá lọ sọ fún wọn ẹ̀yin náà ẹ̀kọ́ kìíní kò lẹ́nu nígbà táwọn afáàn bẹ́ẹ̀ tẹ́ wọn tó wọn mú tíkúlà wọ́n wá ń palẹ̀ mọ́ ọtí kò ní wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kó gbọ́ ẹ̀kú wọ́n ẹsẹ̀ abẹ́rẹ́ wá sí bàbá rẹ̀ ní kún wa ní ayé ọ̀dà ààrẹ ní kún wa ààrẹ àwọn àpàlà tún wá bá ń lé ọtí báyìí nísìn
àfa Abraham ẹ dákun bẹ́ẹ̀ bá ń bẹ ní mímbàrí lọ́dọ̀ bẹ́ẹ̀ bá ń bẹ ẹ dákun ẹ sọ àfa wọn tún wá mutí báyìí alọbi mòlúdì wọn wá mú séwù bọ àwa ṣe bí wọn sọ lánìí Ọlọ́run o gbogbo àwọn afáàgà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ní séwù yìí mọ àwọn ọmọ tó wá ń ṣe ọlá o àsáfà ti wà séwù àṣírí ò tí ì wá tú àṣírí séwù ètù wọn mú wọn jókòó àṣà ń gbọ́ òórùn à ń gbọ́ bíntù kí ni bíntù ni à ń gbọ́ tọ́mùtọ́mù à ń gbọ́ wọ́n wá ní gbogbo tọ́ wọ́n wá ní ẹjọ́ káwọn afáwa tó bẹ̀rẹ̀ wá sí nísìnyí àṣewọ́ kọ́kọ́ bá wa sọ̀rọ̀ ìṣẹ́jú méjì àṣekò tí ẹ̀ ní rí kankan sọ séwù bá ń délẹ̀ wọ́n wá fura pé séwù wọn mi èmi ṣe bí wọ́n ń wí bí àmọ́ pé tó bá ń wí kí ní káwọn kan máa ń wí nǹkan tán máa wọ́n kọ́ dákẹ́ lọ ìṣẹ́jú márùn-ún ṣé wọ́n ṣe mo ní bóyá wọ́n ń wí kan yẹn àwọn kan máa ń pè àmín àmín èmi sì fẹ́ràn àwòfín bàbá yìí ò wí nǹkan kan láti ìṣẹ́jú márùn-ún ni mo ní ẹ fọwọ́ tá wọn àwọn ọmọ mùrídìí rẹ ti wá gbọ́n ọ̀kan ti wá dúró ní ọ̀kan ti sáré dúró náà wọ́n ṣe o wọ́n wá gba máìkì lọ́wọ́ wọn ní kẹ́ sọ̀rọ̀ àtàfà ti lọ ǹjẹ́ ká fọ́ pé sálù àlọ́ òórùn wa gbalẹ̀ bá mo kó bàtà mi ẹ̀yin ọmọ iléyà ẹ wáyé ẹ wò séwù séwù ni séwù ni níbo la ń lọ ẹ̀yin ọlọ́lá tẹ jókòó lẹ̀ nítorí wọnú ayé wa ni nítorí òjẹ́ wá sí ọ̀ràn yín mọ́ ni pé ntẹ́ mú táwọn pé ẹ mọ́ mu àwọn àyókù àwọn àfáà náà mú bá ti ṣe jagun ayé ẹ̀ ń ta pé ẹ bá wa sọ̀rọ̀ ọlọ́tí ni níbo láti wá rí yín fáyà níbo láti rẹ́rù ọlọ́run dábàá yín ẹ̀wọ̀n àfáà yìí lókun gbàtà bá ti ń pàṣẹ nù. wàláwùlà lè hùlà máa ń. bí ẹ bá sọ láwọn àfa. làhálàkà lè ju hàlà. ìbá pa ìyẹn aláìmọ̀ kan rẹ̀. yẹta kọ jùmùlì bílà àdùn. irú yín yóò máa lọ wájú. nkànnà àlùbíládì àlàlẹ̀ wàhádàtì. bẹ́yìn tẹ̀ ń bẹ nùlù aráàlú bá ṣọ̀kan ẹ̀yin ẹgbẹ́ ẹ máa ma ṣọ̀kan bẹ́ẹ̀ bá ṣọ̀kan ìlú yẹn máa lọ wájú. lè ànàlẹ̀ wàhádàtà. torí pé ìṣọ̀kan tẹ́ rí. kálímà ìfìl mọ̀jìtàmá ilẹ̀ ẹ̀ńsàánì. ká fọwọ́sowọ́ àwa ìlú àwọn ọmọ ìlú yányán ká fọwọ́sowọ́ ó dà gẹ́gẹ́ bí omi nínú àwùjọ ara ni. tafkudu lima la yumkinu aishukum. tafkudu lima bẹ́ẹ̀ bá ṣàfẹ́kù omi tẹ́ ẹ bá rómi láàrin ìṣẹ́jú márùn-ún ìṣẹ̀mí ayé yóò sì change kò ní balance. la yataqaddamul biladu. ìlú yín ò lè ní lọ síwájú. illa bil auni fima bainakum. kan. àfìrànlọ́wọ́ láàrin ara yín síra yín ẹni ọ̀gá tọ́jọ́ mọ́ ẹ̀pẹ́ ẹ̀fẹ̀ nìkan lọ́wọ́ sókè olówó ẹ̀pẹ́ ẹ̀fẹ̀ nìkan lọ́wọ́ sókè ọ̀gá iléeṣẹ́ tọ́jọ́ mọ́ ẹ̀pẹ́ ẹ̀fẹ̀ nìkan lọ́wọ́ sókè bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ìlú yẹn máa lọ́wọ́ jù. wa anara kulla sani'in. ẹ sì jìnnà sẹ́bọ ẹbọ ẹ jìnnà sí ẹ jìnnà sẹ́bọ ẹ̀yin ẹlẹ́bọ ẹ jìnnà sí ẹnìkan ò ní ṣẹbọ kú kọ wà àlìjánnà iná lẹ́wọ̀ ọlọ́run ní gbogbo ẹ̀ṣẹ̀ ni mo lè fẹ́rí jìn illa man yushraka bihi kuranu illa man yushraka bihi bọ́ọ̀ bá ń pààyàn tó bá wá ronú tó sun kókó yé bó o ní ṣe wájú ọlọ́run pẹ̀lú àwọn tí mo ti pa yìí ọlọ́run mo yọ̀ọ̀dá lónìí ìṣiṣẹ́ assassin à ń pààyàn yìí mọ́ ọlọ́run ní mo lè fẹ́rí jìn tó bá ti ṣe mọ́ bọ́ọ̀ bá ń jalè tọ́ba ṣe pé o lè jalè sí ní gbogbo obìnrin ò gbọ́dọ̀ rí ikú pa àfi rúnrún ọlọ tí ọyọ gétọ kò gbọ́dọ̀ rẹ ní aya rẹ ga Ọlọ́run tiẹ̀ tún wá da nǹkan dáyé o àwa fẹ́ rí àwọn tí wọ́n ní fúláàtì àyàmọ́ báyìí àtúmọ̀ bí wọ́n ti tún lọ ṣeré yìí nísìnyí gbogbo obìnrin tí à ń rí láyé nísìnyí bíi wọ́tàmẹ́lọ̀ ni ẹ̀ ń dá wàhálà lẹ̀ púpọ̀
òun ṣe sìnà wá ló ṣe mọ́ o sì ṣe mọ́ lóòótọ́ o sì débẹ̀ mọ́ ata ibu mina zambi kama ala zambala. sallallahu alayhi wa sallam. bọ́ọ̀ bá ti túbá tó ṣe nǹkan ọmọ ti dọ́mọ tuntun. ẹja túbá. fanzuru ila ma jara bayna. tọ ibi tá a ti ṣàdúrà nù. wa ummiha. mo bẹ̀ gbogbo ẹ̀yin lọ́la tẹ̀ ń bẹ́ ń jòkó ẹ lákùnrin mọ́pa waste time yín. ẹ wá wo tó ṣẹlẹ̀ láàrin ìyá àtọmọ. fi zamani umar al-faruq. lásìkò usmanu al-faruq. tọ́lá al-fajiru. wadana li ummu ibnataha. haya yabunati. ẹ wo tí ń ṣẹlẹ̀ ìyá wa ń pọ̀ ọmọ rẹ̀ bàbá wa imam sadala abiola ṣífì mọ́ gbogbo ẹ̀ pẹ́ tilẹ̀ tó kó ó sọ ẹ̀ pẹ́ ìwọ ni ìmáàmù àjẹ́ pẹ́ ìbáyín ẹ̀ bá sì gbọ́ ní ẹsẹ̀ tẹ́sẹ̀ ìwọ ni lè máàmù wọn bí n bá ti ń kírun ìwọ ni lè máàmù ẹ̀ kọ̀rọ̀ gbọ́n dá ìyá wa pọ̀ ọmọ. àìdìlábànà. ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ o ẹ wo tí ń dà lúrú o ẹ wo tí ń dà nàìjíríà rú o Buhari yìí fẹ́ ṣèjọba wọ́n fẹ́ ṣayé kọ́dà o àwọn tó tẹ̀lé ni wọ́n gbà o kẹ́nìkan tó máa gbé gbà náà àwọn jẹ́ ìgbìmọ̀ asòfin kan àwọn ọmọ ogun mọ́tò 250 kọ́ máa jẹ́ ńgbà náà nìkan búlẹ̀tì bullet proof àṣàrà ìlú búlẹ̀tì wa ń gọ́ ṣe ẹ lásàrà ìlú proof ni. Buhari ń gbóhùn ọgbà owó yẹn ti pọ̀ jù ẹ wo iye owó tí wọ́n láwọn mọ̀ san fún Buhari níjọ́ tó débẹ̀ ó lè wo ìtì kìí ṣe owó yìí ti pọ̀ jù Ọ̀ṣínbàjò náà ní owó yìí ti pọ̀ jù wọ́n wá gé sí méjì. ẹ sọ fún mi ìjọba wo la lò tó ní wo gé òun sí méjì pé òun ò lè gbàdúrà eléyìí owó yìí ti pọ̀ jù. nbí tẹ́lẹ̀ mi fọmọ mẹ́rin sí léèwé ńgbà ọ̀ya wàhálà dé ẹ̀yọ̀ kan ló ṣẹ́kùn léèwé ọlọ́run mẹ́ta yòókù ọmọ lọ kọ́sẹ́. bẹ́ẹ̀ni. ẹ wo owó tí wọ́n fún wọn kí wọ́n fi fọ́nìṣì inú ilé wọ́n fún wọn lówó ajá yín sàárẹ̀ ọlọ́dẹ ẹ̀yìn ọ̀gbádùn erí ń fọ́ ìyàwó yín hospital tẹ́yìn lọ wọn kí wọ́n lọ ẹ̀yìn lẹ́sìn dìgbò fún wọn. ẹ̀rí pé àti ń jẹ àpọ̀ ẹ wá ní ìlú ọ̀lọ́ síwájú àwọn kan bẹ́ẹ̀ lé wọ́n ṣe ọlọ́run sáyé náà la sì wáyé ọlọ́run ní ìwò tí wọ́n mọ̀ lùlá ẹ̀ jìyà ẹ̀yìn aláṣẹ. àwọn kan bí ara ni wọ́n pé ìwọ ọlọ́run èló látún wá lọ san hospital àwa tá àgbádùn ọlọ́run ní ohun tí wọ́n ń ṣe ní ìwò mọ́ ẹ̀yìn aláṣẹ ẹ̀ jìyà. ìyá ni wọ́n máa mi. àìdìlábànà. wàrà nìyá yìí máa ta ọwọ́ ni wọ́n máa mi lọ́ọ́ palẹ̀ mọ́ wàrà tá a gbé lọ́jà. wà á kàlí tí ìbílí máa yí. wà á kàlí tí ìbílí máa yí. wàrà tó bá fún lónìí tó bá ti pé wàrà kọ́ọ̀bù mẹ́fà ni da omi garawa kan sí káfí lù. wọ́kùsì ilà sùkì. wọ́kùsì ilà sùkì. kọ́ ma wá gbé lọ́jà. linabi àwọn biribu wá fi rẹ̀. kí wọ́n lè bá wa rà á bàbá rà báwọn wọ́wọ́ yẹ wàrà tá a fún oyè omi tá a fi lù ẹ̀ á jèrè owó ọ̀pọ̀ tó mú wọlé. kọ́ láti lè bí tu. ọmọ wa ni màámi. ummi innal islam harramal gisha. ìwọ ìyá mi innal islam harramal gisha. ẹ̀sìn islam tá a wà lójú ẹ̀ yìí kò fara mọ́ èrú èèwọ̀ lọ́lọ́run ṣe èrú. wa anna amiral mu'minina umara naha aniyo. umaru tẹ́sán bẹ́ẹ̀ yìí náà òun náà ń kọ̀ fún wa pé ká má ṣe èrú ká má ṣe èrú. kọ́ láti lè ọmọ. ìyá wa kọ́ mọ̀ bí kéèyàn sọ pé basira. wà á iná huwa àtà yàrá àná. umaru tó ń pariwo pé kọ́mọ bá rí wa nísìnyí kọ́mọ mọ̀ pa à ń sábòsí ń bọ̀ lọ́gbà ṣé yóò rí wa ń tà ń ṣe yìí. kọ́ láti lè bí tu. ọmọ wa wí báyìí. ìṣẹ̀lẹ̀ mi yẹ kó yàrá náà fallahu ta'ala yàrá náà. ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́n tó wí ní Allahu Akbar. Allahu Akbar. ọmọ ni wọ̀ ya mi bí umaru ọba rí wa ibọ́dọ̀ wọn bá tọ́ da umaru sí ń wò wá. kana amirul mu'minina umar yamushi. umaru wá jáde ìrìn lọ. turikotil madina. bí pé gọ́ọ̀mù jáde náà rìn lọ. ní wọ́n rìn lọ nínú Madina. yàtà kọ́dù ọ̀rọ̀ ìyá
Alibinadi. ẹ̀yin aláṣẹ ọba lu ẹ̀fọ́gbọ́ra ẹ̀ máa jáde gbọ́n tí wí nípa yín àyè máa jáde ní ẹ̀ gbọ́n tá à ń pa yín gómìnà mi gbọ́n tá à ń sọ pa àwọn inú rẹ̀ ó sì bàjẹ́ fún ọba tí jẹ́ gómìnà ẹ̀mí ó gbé wòrán yìí ní í ṣe gómìnà ni ò ní sàṣeyè bàbá mi kú sẹ́rí ìlànà níbi tó fẹ́ gba pẹ́ńsà ò ní sàṣeyè kò sì ní sàṣeyè lóòótọ́ nǹkan kí nǹkan wọn lọ ni wọ́n tutọ́ sí ẹ jáde ẹ máa wo tí lu sọ pa yín Umaru wá jáde ń wò lú lọ. fasani hamajara bẹ́ẹ̀nà libinti wa omiha. ìwà gbọ́n tó ṣẹlẹ̀ láàrin ìyá àtọmọ. fa ajaba dalika. ọwọ́ ṣe mà ọwọ́ surprise. fuma neda ibuna Azima. ọmọ Umaru ní jẹ́ Azima ọwọ́ akpọ̀mọ rẹ̀ Azima. wàwá sọfà làwù dára. ọwọ́ ajíwèé inú létí tí ń gbọ́hùn ìyá àtọmọtọmọ ń pè kọ̀yẹ́ kọ̀dá kásẹ̀ báyìí Ọlọ́run ọ̀fẹ́. wàkọ́lẹ̀ ọ̀dọ́r hádìrì fatata. ó ní lọ́ọ̀bẹ̀ lọ́ọ́ wo ọmọbìnrin ní dáadáa ọmọbìnrin dáadáa tíyà rẹ̀ ń bá sọ̀rọ̀ tí ń kọ̀rẹ́ tíyà rẹ̀ lọ́ọ́ wò dáadáa. fa iná àjàbàtìkà fatazawwajha. bọ́ bá wọ ọmọ náà tọ́ bá gba tiẹ̀ fẹ́. fakọ́dí yarzuku kàlọ́wù. Minha wal'anu makana. ó bá fẹ́ ọmọ tó da lọ́lọ́run ó pèsè fún ọ látara. fazawwaja asimu. ọmọ wa fẹ́ ọmọ rẹ̀. wà mọ́tì àwámu. àwọn ọjọ́ kọjá. wà bẹ́ẹ̀ mẹ́sìlíà. ọmọ tá a wá wí inú àwọn ọmọ rẹ̀. Umaru bunu Abdul Azizi. òun ni Umaru bin Abdulaziz ọmọ tí ń kọ̀rẹ́ ti ya rẹ̀ tí Umaru ní ọ̀fun lọ́wọ́ bí Umaru bin Abdulaziz. ẹ wọ lọ. ọba mu àlífà wa mu nínú ni òun ni àrólé àwa mu pátápátá. wàlẹ̀ takiwa hàlà hàlùl Biladi. ọmọdú ẹ̀rọ ọlọ́run. yẹtàkùtùmùlì bíládù. lásẹ̀ nù ẹ̀rọ ọlọ́run. yẹtàkùtùmùlì Biladu. ìyá olówó ẹ mọ owó gbà wà ní lóyún ẹ̀bẹ̀rù ọlọ́run. bíládù. Biladu. ẹ̀yin asọ̀rọ̀ pẹ̀lú ẹ̀bẹ̀ ọlọ́run. yẹtàkùtùmùlì Biladu. ẹ̀yin àfa ẹ̀yin lẹ dáadé gbogbo ẹ̀ ẹ̀jẹ̀ àríwẹ̀ ọlọ́run náà wa. Dumuli Biladu. àìwé òsì o àìgbàbùsẹ̀. Agbọ́mọgbà ló kù tí ó jẹ́ ká o. Agbọ́mọgbà ló kù tí ó jẹ́ ká. ẹ̀yin ẹgbẹ́ àìwé òsì o àìgbàbùsẹ̀. Agbọ́mọgbà ni ó kù tí ó jẹ́ ká o. Agbọ́mọgbà ló kù tí ó jẹ́ ká. ibi tá a dé yìí. ntọ́kàn. Saoti wa ní orin lórí ohun ó ní ohun ṣẹ̀kẹ̀rẹ̀ Saoti ó ní ohun jìtá ó ní ohun móló ó ní ohun sákárà tàkúbà nìkan ní òní bákúbà bá wọ́pọ̀ bá mọ́nù. iye nágàmà tí ń bẹ ó níye èlé ló fún yín ẹ̀ka o ó dẹ̀yìn ìlú ẹ̀ lóhùn ọ̀sọ̀mọlúwàbí ó lóun fún wọn ní 10,000. lórúkọ èyí ló lálẹ́ pẹ́ẹ́tẹ́ lára yí àrẹ wá àwọn náà fún yín 50,000 naira àwọn ló ládà àwọn ló lánù ẹ wá rí ẹ bá ń pa àwọn ló lánù. bàbá ìmáàmù ìpínlẹ̀ ọmọ Buhari ẹ̀ ráwọn ilé ńlá èmi ìmáàmù ilé ńlá ni èmi ju bàbá ilé ńlá ń lọ. aláwa èmi ju àfa àmúrí bàrígà lọ èmi ni ìmáàmù yóò kírun lẹ́yìn mi ni. bàtẹ́ wáyé fún ìmáàmù lówó ẹ mọ́ wà gbọ́ ìmáàmù wa. ẹ mú àdúrà ìmáàmù wa ẹ má bùsùn méjì o mo rí kàtà fẹ́ bùsùn méjì mbẹ́ wọn o. ẹ bá ń ké bùsùn láì gan fún ayélujára ipò tó yẹ sẹ wà yìí dákun Ọlọ́run má fi kó bá gbogbo mùsùlùmí ẹ bá ń ké fún. inna atayna
èlò wọn fún ìmáàmù èlò ni ṣàkówa ìmáàmù. ẹ wá ẹ ti fún ìmáàmù tí wọn nù ìmáàmù lé ńlá ni níbi ẹ ti wá tọ́lọ́run ti gbàdúrà yín ẹ má jẹ́ tèmi ó tó ti wọn kò nídìí ẹ má jẹ́ tèmi ó tó ti wọn kò nídìí ilé ńlá gan ni bẹ́ẹ̀ yẹn kọlù èèmọ̀ bọ́kọlù náà àgbá kan àbá àmúrí ẹ̀ ń tira yìí. Àtúnwá pọ̀ àwọn bàbá wa bàbá tó ló kówó tí ní sẹ́kọ̀ọ́ ní dàbí àtà ń dààmú wọn àwọn náà tiẹ̀ tí ń pẹ́ wọ́n tẹ̀ tó bọ̀kọ̀ sí rìbáàsì. Saoti wá má ti gbà bàbá ẹ̀ka owó pé má ti fún kọrin bí ẹ̀ka. Sọ̀dúdú tàwọn tí wọ́n sọ̀gbọ́n ajáre àti nkọrin ẹ̀mí àwàdà mímọ́ ní wọ́n nígbà tó jẹ́ research lọ́sàn lórí bọ̀rọ̀ mi jẹ́ mi kì í jẹun púpọ̀ rìn sórí bọ́njẹ́ bá pọ̀ yóò pa ìròrí orin mímọ́ ní wọ́n nígbà tó jẹ́ mo ní research lọ́sàn lórí bọ̀rọ̀ mi jẹ́. Sheik Buhari Musa la máa gbọ́gbọ́ kí ẹ̀yin la dáṣọ ọ̀kọ́ ìfàṣọ wa ẹ̀yin ló ń jẹ́ agbádá oníwàásí àgbáyé káàkiri ayé bàbá wa yìí ní àbàtà ẹ̀jẹ̀ ìbọn ìfàṣọ wa. ìmọ̀ràn ọ̀pẹ́ tó jọba abomi lọ ẹni má ti jẹ ìmọ̀mù lẹ́pẹ́ inú oní kúránì ìtòsí jẹ́ pé kúránì lọ́ba ìwé láyé pátápátá àwọn àjọ pé ìmọ̀mù pé ó jọba bòmí lọ gbogbo afá ẹ̀pẹ́ wọ́n jà àwọn afá bòmí lọ ubú yìí wá tẹ̀lé ìyàn ìmọ̀ káfẹ́rọ̀ ìlú wa nínú ìgbàgbọ́ ló wà. bàbá ìmọ̀mù ẹ̀gbọ́n ẹ gbọ́ tí Saoti ní òun ti dé gbogbo òlu kò dàbí ẹ̀kọ́ ṣé máa wò mí Ìlọrin ọ̀dà bí ẹ̀kọ́ àbí bàbá alágbègbè ìlú orí ìmọ̀lẹ̀ ti kéwú ṣé ìlú àbá rẹ bóòlù tọ̀lú. ẹ̀sùn ẹ̀fí padà tó ń kú lè àtọ̀lẹ̀ nílẹ̀ ìmọ̀ wọ́n má bí máa ń wọ̀ ààrẹ àkọ́lára tó káfẹ́ ìlú wa nínú ìgbàgbọ́ náà gbogbo ìlú wa tẹ̀lé ìgbàgbọ́ tó ti fẹ́ ìlú ti tu ààrẹ rẹ̀ nínú ìgbàgbọ́ náà. ẹlẹ́gbẹ̀rún aláwọ̀ abúlé ó túra rẹ̀ yẹ pẹ̀lú ọ̀rọ̀ ní Muhammad kọ́dà bí ìbùdó bá jẹ́ àtẹlẹwọ́ báyìí níbi ọba wà yà máa pẹ̀lú rẹ̀ ó tó ìyà yín sí mọ́kà àdébìnrin ọba tó ní pẹ̀lú rẹ̀ ọgbà nù bọ́lọ́ ń gbọ́ you are right ọba ìmọ̀mù kẹ́ ẹ tó gbé kẹ́ni fún àwọn afẹ́ àpọ̀ yìí ọmọ balẹ̀ ọ̀gọ̀kan ọba akérò kọ́ yìí alájùbá sọ̀rọ̀ ẹni ọ̀pọ̀ ló ní ìwọ kì í ṣe ní àárín fi ẹ̀yin afárá àwòlé anáàbìlẹ̀ ń jẹ́ Báṣọ̀run bàbá olú ètò ọmọdé abára ọmọkùnrin abára Jamiu
bàbá ìfìlání adéyìn àjàlábí àmínkọ ẹnì ọ̀pọ̀lẹ́ ní wọn kì í ṣe ẹni àrífín lálẹ́ ọmọ mi ẹ̀yin afárá àròlé anábì lọ́gọ̀ òkèmọdé abàṣàyí ẹnìkan bí ẹgbẹ́ òun èèyàn ayọ̀mọ́ ọ̀rọ̀ má ṣe yí àfà òde tó ń mọ̀ má ṣe yí àfà òde tó ń mọ̀. Ṣé àfà òde tó ń mọ̀? Ṣé nílò ọmọ òde tó ń mọ̀? Àfà òde tó ń mọ̀ àjọmọ́bọ̀ ń gbà. Ṣé ilé ọmọ òde tó ń mọ̀? Àfà òde tó ń mọ̀ àtàmọ́bọ̀ ń lọ. Ṣé ilé ọmọ òde tó ń mọ̀? Má ṣe ilé àfà àkànjábútẹ̀. Ṣé ilé ọmọ àkànjábútẹ̀? Àfà àkànjábútẹ̀ ti dábà ṣàfò. Ṣé ilé ọmọ àkànjábútẹ̀? Ó ṣe kọ́kọ́ lọ́wọ́ bá ràn mọ́ lẹ́kọ̀ọ́. Ṣé ilé ọmọ àkànjábútẹ̀? Wọ́n mọ̀ bàbá ìhàn pẹ̀lú àlùbáríkà ara yín ẹ̀fún ní àwọ̀dù kálùbáríkà rẹ̀ ó tún máa lọ́wájú sí. bàbá ìmọ̀ọ́mọ́ àgbà gbogbo ilé ìpè wọ́n ní ìtú bàbá àgbà oníwàásù èyí tí wọ́n ṣe lónìí àwọn òfẹ́ rò pé wọ́n ṣerú ẹ̀ ń bì kan rí tánu kótó ni kí wọ́n wí láàánú fún bàbá ìmọ̀ọ́mọ́ àgbà kò síbi tí bàbá bàbá ẹni tí wọ́n lè ti wá sí dáhùn lọ́ba ìmọ̀ọ́mọ́ ohun tó ọjọ́ lọ kótó ni kí wọ́n wí láàánú ìmọ̀ọ́mọ́ fún bàbá ọkùnrin tó ti ń sọ wá sí wọn pẹ̀lú bàbá jọ ń lọ bàtà ti bẹ́yọ̀ àgbẹ̀lẹ́gbà ó níbi tó ti gbọ́dọ̀ bàbá bàbá ìmọ̀ọ́mù òde tí wọn bá gbé bàbá ìmọ̀ọ́mù gbọ́dọ̀ mọ́ lọ adúpẹ́ pé wọ́n mọ̀ ọ́ sọ́ọ̀fù àtọ́lọ́mì ó tó kí wọ́n gbọ́ ọ́ sí pọ̀ mọ́tò mi wọn kò ń sábà tẹ̀lé tó gbọ́ ọ́ sí ẹ̀kọ́ ṣoṣo wọ́n máa ń dìde láti ibi wáàsí kan wá ni àbí kọ́ kúrò láti ibi kan lọ́bì kan èmi yìí àwọn fún bàbá ìmọ̀mú ẹ̀pẹ́ àdúgbò ará ẹ̀pẹ́ lónìí ọlọ́run oníṣẹ́lẹ̀ ìlàsẹ̀ mọ́ fún yín o ẹ̀pẹ́ yìí ọlọ́run oníṣẹ́lẹ̀ ìwà mọ́ fún yín tó bá lọ́nà ká tún lè rí ìgbè bẹ́ẹ̀ alẹ́rẹ́ ilẹ̀ ìyọlọ́ alẹ́ Muhammadu Rasulullah afẹ́ abúlé àfihàn Saoti orí ọwọ́ àti dúdú nìkan wọn fúrufú lóde pé ọmọ mi ni ọ tó bá ń dárúkọ pọ́dọ̀tì náà lórí lọ́wọ́lọ́wọ́ báyìí táwọn àgbàlagbà kọ́ńfàmù ẹ̀kọ́ sẹ́ni tó ṣáájú owó àrẹwà mọ́ wọ́n pẹ̀ sí ọ̀n ní olórí wọn ló wá kọ rí bẹ́ẹ̀ ẹlòmíì lè pè wọ́n tó pọ̀ rẹ̀ wọn ò ní tó lókàwọ́ ìbí ẹgbẹ̀rún èèyàn kan lọ́dúró yìí tó ẹgbẹ́ òun náà ló wá kọ rí bí àníjẹ lòun lòun ti tó wa ọlọ́nìkan tún bọ̀ ó tún ní attachment òun nìkan ti tó àwọn fẹ́ present a new award nínú àṣàbọ̀mù ló ti lọ ti gbọ́lẹ̀ nínú ìyá o kò sí lára yín o gbogbo ohun tí wọ́n ṣe àjọ̀dá sí ni gbogbo ọba ẹṣẹ programu yìí àjọṣe ní kò dùn ní kò tún kọ́ yẹn náà lóbìí bẹ́ẹ̀ ní kò nù ó tún wá kọ́símẹ́ǹtì bíi 200,000 ó tún kò fún wa ó tó kó gba àwọ́dù kó tún kún èyí tó tún gbà tẹ́lẹ̀ bàbá ọlọ́wọ́ ní kíkà ṣe wọ́n o kọ̀mí tẹ́gbà mọ́ ọlọ́kùnrin fáyà kò ọlọ́yìn ìlànà wọ́lọ́run ní ọlọ́run wọ́n àwọn àbúrárí wọ́n lọ́gbọ́n àgbẹ̀lẹ́gbà nílùú Èkó wọ́n lọ́wọ́ tó jókòó yìí àtàwọn tó ti lọ mọ́ṣẹ́lẹ̀ lágbàmọ́ alákùnbáyàkó alifáàtàhà òun náà ni ó oníkò ní wọ́n ti wá o ọba Buhari wọ́n ní àníwọ́wọ́ sọ àrọ́wọ́sọ wọ́n ní kò ní wá àtúwá ọ̀rọ̀ ó yá lórí stage. Ọ̀lẹ ni mí ìwọ ńlá lágbára jẹ́wọ́ agbára rẹ nínú ayé mi Ọlọ́run. Ọ̀lẹ ni mí ìwọ ńlá lágbára jẹ́wọ́ agbára rẹ nínú ayé mi. Ọ̀lẹ ni mí ìwọ ńlá lágbára Ọlọ́run jẹ́wọ́ agbára rẹ nínú ayé mi Ọlọ́run. Ọ̀lẹ ni mí ìwọ ńlá lágbára ìwọ ńlá lágbára jẹ́wọ́ agbára rẹ nínú
kárí iṣẹ́ ọlọ́run wọ́n fọ́ lọ́hùn tóbi. òun ńlá jí Arẹwà pé níjọ́ wo náà bí. tó bá tún wá jẹ yẹn náà nípa ọjọ́ tí wọ́n bí. mo mọjọ́ orí mi tí n bá dé tóbi olóko tí ó tóbi kì í ṣe pébì èbí kọ́ ló ń polówó òun náà ò lẹ́bi ìrànwọ́ lóhùn abẹ́ ó jò bí ẹ tóbi Saoti mo kéré ṣùgbọ́n lọ́hùn tí mo fẹ́ tóbi ọ̀lẹ nílé ìwọ ńlá lágbára ọlọ́run jẹ́wọ́ agbára rẹ nínú ayé mi ọlọ́run ọ̀lẹ nílé ìwọ ńlá lágbára ọlọ́run jẹ́wọ́ agbára rẹ nínú ayé mi. aláròpin ẹ̀dá tí wọ́n ń romi pin. bí mo kéré jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ló pin. ọ̀bọ̀lọ́run aláránṣe kò fọjọ́ orí pin. rántí bọ́bọ̀ ọlọ́run aláránṣe kì í fọjọ́ orí pin. mo tún etí orí ẹ̀ orí tí olópin. àwọn àrọ̀mọdọ́mọ mi káwọn náà tún pin. kójú àtà láròpin ò tán sọ̀rọ̀ mi bí. ọ̀lẹ nílé ìwọ ńlá lágbára ọlọ́run jẹ́wọ́ agbára rẹ nínú ayé mi Arabi. ọ̀lẹ nílé ìwọ ńlá lágbára jẹ́wọ́ agbára rẹ nínú ayé mi. ìlú tán ti bí mi náà láàyè Abíọ́dún. Aláàjì Arẹwà ojúlówó ọgbọ́n bàbá Habibu bàbá Habiba bàbá Mabubu bàbá Mabuba. ìlú tí wọ́n máa ń pariwo mo ní kẹ́ má dánmọ́ pọ̀ ní másímọ́ o. wọ́n fẹ́ mi káàkiri àgbáyé okò nígun kó má lọ orísun orísun mi ni mo wà yìí ẹ̀pẹ́ náà ti bí mi Sàlámì Abíọ́dún. ẹ má pè mí lọ́mọ Ìlọrin wọ́n fẹ́ mi ní Ìlọrin ni. Aláàjì Arẹwà ẹ má pè mí lọ́mọ Ìlọrin wọ́n fẹ́ mi ní Ìlọrin ni. àwọn olólùfẹ́ mi ń bẹ ní Ìlọrin kí ni kankan lè ṣe wọ́n ṣùgbọ́n. ẹ̀pẹ́ ló produce mi ni mo fi ń pé ugu lè wá tọ́ ni Mina lè gbé mọ́. ká fẹ́ràn ìlú wa nínú ìgbàgbọ́ ló wà. Ogun ni wọ́n tọ́ mi nínú ìgbé mọ́. Káfẹ́ràn ìlú wa nínú ìgbàgbọ́ ló wà. Saoti Arewa àti yẹ yàtọ̀. ọlọ́gbọ́n olóye ẹ máa kíyèsí orin wa. ọ̀rọ̀ tí mo bá sọ kì í ṣọ̀rọ̀ ìfẹ́ ẹnu o. Àjàyà ọ̀rọ̀ tí mo bá sọ kì í ṣọ̀rọ̀ orí lásán. Hadith Ànábì ni ọjà mi ti ń wá. Hadith Ànábì ni ọjà mi ti ń wá. Kùránì Kẹ́rímù ní rẹ́fẹ̀nsì orin wa. ọ̀rọ̀ Ànábì mú wọn mọ̀ ṣàlàkàwé orin wa tó ní húbù lè wá sọ ní nínú ìlú wọn. ká fẹ́ràn ìlú wa o nínú ìgbàgbọ́ ló wà. Húbù lè wá tọ́ mi nínú ìgbé mọ́. Káfẹ́ràn ìlú wa nínú ìgbàgbọ́ ló wà. Saoti mo ti délùú London kò dàbí ẹ̀pẹ́ rárá. mo ti délùú London kò dàbí ẹ̀pẹ́ rárá. Àjàyà mo ti délùú Germany kò dàbí ẹ̀pẹ́ rárá. Saoti mo ti délùú Spain kò dàbí ẹ̀pẹ́ rárá. Saoti mo ti délùú France
kò dàbí ẹ̀pẹ́ rárá. Ajára mo ti dé ìlú méjì o kò dàbí ẹ̀pẹ́ rárá. Saoti mo ti dé ìlú Holland kò dàbí ẹ̀pẹ́ rárá. Torí ubu lè wá tọ́ni ìnà lè mọ́ fífún Saudi Arabia kò dàbí ẹ̀pẹ́ rárá. Torí ubu lè wá tọ́ni ìnà lè mọ́. Káfẹ́ràn ìlú wa nínú gbàgbọ́ ló wà. Ubu lè wá tọ́ni ìnà lè mọ́. Káfẹ́ràn ìlú wa gbàgbọ́ ló wà. Òyìnbó mú tí mo yà àkókò gbóná. Ìlọrin ìlú àfààní mi ò bá wọn jiyàn sí rárá. Ẹ̀pẹ́ Loni Quran ẹ máa jẹ oníyàn nínú. Ìlọrin ìlú àfààní mi ò bá wọn jiyàn sí rárá. Ẹ̀pẹ́ Loni Quran ẹ máa jẹ oníyàn nínú. Ohun tó bá wọn ẹ̀hún kó pẹ̀lú rẹ̀ tó bá fẹ́. Ṣùgbọ́n Ẹ̀pẹ́ alárọ̀ tán ti bí mi bí ọdún. Òun ló lórí ìlú òòrò ní gbogbo àgbáyé. Torí pé òun lè wá tọ́ni nínú ìmọ̀. Ká fẹ́ràn ìlú wa nínú ìgbàgbọ́ lọ́wọ́. Òun lè wá tọ́ni nínú ìmọ̀. Ká fẹ́ràn ìlú wa nínú ìgbàgbọ́ lọ́wọ́. Ni mo fi ń gbé ibi abíniyàn ọdún kan Saoti. Bàbá ò Saoti. Ibi abíniyàn ọdún kan Saoti. Ọgbọ́n bàbá bàbá bá Saoti. Ṣùgbọ́n bí afẹ́ ní lòdùn jù ó Saoti. Ìwọ ọkọ ọmọ pé Saoti. Ló fi jẹ́ pé wọ́n ń fẹ́ mi nílùú mi Saoti. Ọgbọ́n bàbá àtàbí Saoti. Ẹ̀pẹ́ nílé dádì mi Saoti. Òye ọkọ àsùnfẹ́ Saoti. Àjírọ́bà lẹ́yìn bí ń bẹ̀rẹ̀ ní Saoti. Bàbá ìṣàkóso Saoti. Ẹ̀pẹ́ nílé ìyá mi Saoti. Ọgbọ́n bàbá ìdílé Saoti. Ilé oníwàásù lókè pọ̀ sún bẹ̀rẹ̀ ní Saoti. Ilé oníga lókè pọ̀ sún bẹ̀rẹ̀ ní Saoti. Ọgbọ́n bàbá ìdílé Saoti. Sápá ti tán ní lẹ́pẹ̀ náà ni Saoti. Ìmọ̀ ọkọ̀ àsùnfẹ́ Saoti. Ilé ajá náà sì ní òkè ọba Saoti. Ọgbọ́n ọkọ̀ àsùnfẹ́ Saoti. Náà ti fi rámọ́tà gbé kẹ̀yà ni Saoti. Ìmọ̀ bàbá ìdílé Saoti. Wọ́n ń fẹ́ mi nílùú mi Saoti. Ọgbọ́n bàbá ìdílé Saoti. Ìtẹ̀síwájú ló bọ́mọ rẹ̀ ìlú Èkó Saoti. Bàbá ò Saoti. Iṣẹ́ ajé ló gbé mi rìn ìlú Èkó Saoti. Òye ọkọ àgbọ̀gbé Saoti. Saoti. Ọgbọ́n bàbá ìdílé Saoti. Gbogbo ògo nílùú àwa kó má ṣe parẹ́. Àfa gbajúmọ̀ láwùjọ ológo ni wọ́n. Ọlọ́lá tó ń bẹ nínú ìlú ológo ni wọ́n. Apàṣẹ tó ń bẹ nínú ìlú ológo ni wọ́n. Ògo ni mí nínú ìlú mi àti ẹbí mi. Ògo ni mí ní Nàìjíríà yìí o. Ẹ bá mi ṣá mi pé kí n má wọlé òkùnkùn o. Kí n má ṣe kú tí ń bá wa kú kí gbogbo ògo ìlú má ṣe kú. Pàápàá jùlọ ìlú Ẹ̀pẹ́ tá ti jáde wá. Ògo ni mí kí n má ṣe òkun. Àmì àbẹ̀ lọ́run dákun máa jẹ́ kápálẹ̀ máa yẹ. Ògo ni mí kí n má ṣe òkun. Àmì àbẹ̀ lọ́run dákun máa jẹ́ kápálẹ̀ máa yẹ. Ìjọ Shabab ló ní ká tẹ̀síwájú. Ìlú tó lóko tó pọ̀, ìmọ̀lẹ̀ tó pọ̀ lẹ́pẹ́ ń bí. Ìlú ṣe kíláàsì amúni.
ìlú Sheik Jẹ́jìrì Jésù ìlú Sheik Musa Edu ìlú Sheik Sọfúnwánù Akọ́dọ̀ ìlú Dayandiu àwọn afá onímọ̀ tó jẹ́ ńláńlá ìlú Sheik Sùúrù ìdùnnú ìlú Sheik Àròfin Balógun bàbá àmọ́tá ìlú tó lálùbà tó dáńtọ́ ìlú Imam Sazala Abíọ́lá ìlú Chief Imam Sanni ìlú Sheik Kabiru Ebemode ìlú Sheik Muhyiddin Ìlàrẹ̀ Amam ìlú Sheik Jimomi Kọ́láwọlé ìlú Sheik Kabiru Àyìnlá Abdul Kareem Àyìnlá o kìnìún ẹ̀sìn kìnìún afa bàbá wa. ìlú Masala afáwání àwọn aládùúgbò àtàn dáńtọ́ ìlú Sheikh Saheed Ajayi Bímbọ́ afa àtàn dáńtọ́ àwọn tó ti kú mẹ́fọ́rún kẹ́wọ́n babalága lókè Balógun ìlú Awẹ́sù bàbá afáwá. ìlú bàbá Kàmálíà bàbá wa aláṣírí àgbà tó dáńtọ́ àṣírí mìíràn tó tún jẹ́ ìlú bàbá Ẹlẹ́ṣin ní Pópó bàbá tó bí ìyá mi di ọdún kéré tán. àfàgbà ni wọ́n politically ìlú Ṣáfìrí Èédú politically ìlú Sàrùmí ni politically ìlú Ọ̀tẹ̀dọ́lá politically ìlú Àgbàlájọbí politically ìlú Lárẹ̀ Àṣàkì mi tẹ́lẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. ìlú Sẹ́ríkì bàbá wa bá mú lọ́wọ́lọ́wọ́ yìí. ìlú Akínwùmí ni gómìnà tó lè kó wá ń bí Àǹbọ̀dé gómìnà tó lè kó wá ń bí o. ẹ wo Ẹ̀pẹ́ lónìí gómìnà àwa lọ lóhùn fún Ẹ̀pẹ́ lónìí gómìnà àwa lọ lóhùn fún Ẹ̀pẹ́ lónìí gómìnà àwa lọ lóhùn fún. Èdìgbà tẹ́ ẹ bá ń fa àbọ̀sáyà èdìgbà tẹ́ ẹ bá ń fa àbọ̀sáyà Ẹ̀pẹ́ lónìí gómìnà. ṣe bá sọ pé à ń bọ̀ ṣẹ̀rí pọ̀ máa tún ti dé. ṣe bá sọ pé à ń bọ̀ ọmọ kí n ti dé. ó ti di gómìnà tìlú Èkó bí. ṣe bá sọ pé à ń bọ̀ ọmọ kí n ti dé. ó ti di gómìnà tìlú Èkó bí. ṣe bá sọ pé à ń bọ̀ lọ́wọ́ yìí ọmọ kí n ti dé. ó ti di gómìnà tìlú Èkó bí. ṣe bá sọ pé à ń bọ̀ ó ti dé ó ti di gómìnà tìlú Èkó bí. Àsìmáfì ìmìlú mi lára yìí. Ẹgbẹ́ ń ṣeré fáwọn bàbá mi. Tọ́jà kìlọ̀ ẹ̀pẹ́ rọrùn fún mi, ó tutù dúró. Alájìrà sáà mi bàbá ńlá, olólùfẹ́ mi dáadáa. Àwọn ilé ńlá ẹ̀pẹ́ o, ilé ńlá bẹ̀ ní ẹ̀pẹ́ o. Torí àwọn èèyàn ńláńlá ní ẹ̀pẹ́ o, ọ̀pọ̀ ilé ńlá ni wọ́n.
ilé ńlá bẹ̀ ní ẹ̀pẹ́ òṣè ti rí bàbá múrí ń bàrí ìgbà mi tóní tọ́lọ́hún bá bínú pàṣẹ yọrí òun dà láyé adìyẹ olóhùn wá fèsì ojúlówó ọmọ Saoti Arewa sani ọjà mi bàbá ló fẹ́ mọ́ múrí òun wá mọ́ mi iṣẹ́ múrí lásìsì bí ọdún àlùbáríkà ara rẹ̀ àdìo kátẹnu bí ẹ má má jẹ tán kátọwọ́ bí ẹ má má jẹ tán kátàbẹ́ bí ẹ ó ṣe bá kí Sultan máa yàn kú kí fọdùlù láì máa yàn kú kámẹ́rà tó máa yàn kú àtàwọn tó ń bọ̀ lẹ́yìn gbogbo sọ̀rọ̀ ṣáàtì gbọ́ òǹkọrin ṣáàtì gbọ́ orin tó wáyé láyé ó sì máa gbọ́ adúpẹ́ fẹ́yìn tẹ́ gbọ́ wa ọlọ́run yóò sọ̀sọ̀ ìfẹ́ wa. mo ní mo ní olólùfẹ́ mi mo ní mo mọ olólùfẹ́ mi ọlọ́jọ́ lárí sàrẹ́ yìí ni ẹni káyà oníkẹyìn Arewa ojúlówó ọmọ béèyàn rojú nítorí ọmọ mi tó dẹ́yìn tó dẹ́ wọ́n fẹ́ gan wa olólùfẹ́ mi ni ó sì máa jẹ́ ohun tó mú tí ó fi hàn sí mi ìfẹ́ kan náà ló ń sọ̀rọ̀ ìjà tí ó délẹ̀ ni àwọn kan bó ẹlẹ́yìn yẹn wọ́n rí yẹn ní kòrókòró lójú ẹ wọ́n sì fi hàn ó. ẹni tí ó fẹ́ wá dọ́kàn tó ń lò fẹ́ ojú akínyẹn kò fẹ́ o àtàwọn tó ń fẹ́ wá dọ́kàn fẹ́ wá dójú akínyẹn kò fẹ́ ọlọ́run ọ̀sẹ̀ sọ̀rọ̀ fẹ́ wá ṣọ́ọ̀tì gbọ́ òun kọrin orin tó wà nílẹ̀ rẹ̀ sì máa gbọ́ ọlọ́run ọ̀sẹ̀ sọ̀rọ̀. Adios go designer mi. Àfihàn fashion designer ni. Mọ́ṣáláṣí náà wà ní Ẹ̀pẹ́. Lọ́rọ̀ ṣọ fún àṣìṣe bí ọdún. Adios go designer o ṣeun. Àwọn ṣàbáàbù náà pè mí. 7. Ẹ jẹ́ nǹkan àwọn ṣàbáàbù o. Ọ̀rẹ́ mi ìsúnmọ́ yẹn là mí. Ọkọ̀ àmì náà tù mí. Kórì iyọ̀ mímọ̀ sọ̀rọ̀ mi. Bàbá tó ní sọ̀mọ́dún mi. Ọkọ̀ àlè mọ́ṣáàjì ní àbáǹkì. Bàbá àbèjì àsùnmọ́ yín súnmọ́ yẹn là mí. Ẹni tó bá ní mọ́tò yìí kó bá wa lọ gbé kó lọ́nà o. Ẹ̀pẹ́ ní nọ́mbà mọ́tò yẹn 792 DC ẹ lọ gbé kúrò lọ́nà fún wa àwọn ṣàbáàbù náà pè mí. ṣàbáàbù bá ṣe ń lọ láàárọ̀ tí àwọn ṣàjọ bẹ̀rẹ̀ wọ́. bá ṣe ń lọ láàárọ̀ tí àwọn ṣàjọ bẹ̀rẹ̀ wọ́. àwọn ṣàbáàbù ló ní ìlú Ẹ̀pẹ́ àjọ bẹ̀rẹ̀ wọ́. ṣàbáàbù ní ìlú Ẹ̀pẹ́ àjọ bẹ̀rẹ̀ wọ́. ṣàbáàbù ní ìlú Ẹ̀pẹ́ àjọ bẹ̀rẹ̀ wọ́. Idris more blessing President Shababu tiwa ìkan nínú Shababu ni mí o àjọ bẹ̀rẹ̀ ni ìkan nínú Shababu ni mí o àjọ bẹ̀rẹ̀ ni Alhaji Kasali ńkọ́ àjọ bẹ̀rẹ̀ ni Sulaiman Vice President wa àjọ bẹ̀rẹ̀ ni Imamu Rabiu Kọ́dí àjọ bẹ̀rẹ̀ ni òun la kọ̀wé wa o àjọ bẹ̀rẹ̀ ni. Alhaji Abdulrahman Abbas akọ̀wé igbákejì akọ̀wé nìyẹn àjọ bẹ̀rẹ̀ ni Yusufu Yusuf Lawale àjọ bẹ̀rẹ̀ ni akápò ẹgbẹ́ nìyẹn àjọ bẹ̀rẹ̀ ni Alhaji Shamsu Idinimi àjọ bẹ̀rẹ̀ ni Shifu Ifawa Shababi àjọ bẹ̀rẹ̀ ni Ustaz Alausa Soliumi àjọ bẹ̀rẹ̀ ni compilation officer nìyẹn àjọ bẹ̀rẹ̀ ni Ustaz oníbẹ̀jù Malik ní àjọ bẹ̀rẹ̀ ni welfare Shababi àjọ bẹ̀rẹ̀ ni à ń lọ àjọ bẹ̀rẹ̀ ni à ń lọ ẹni à ń bọ̀ akíhun mi àlífà ẹni à ń bọ̀ akíhun mi àjọ bẹ̀rẹ̀ ni àjọ bẹ̀rẹ̀ Shababi o àjọ bẹ̀rẹ̀ ni Ustaz Adékúnlé àjọ bẹ̀rẹ̀ ni àjọ bẹ̀rẹ̀ Shababi o àjọ bẹ̀rẹ̀ ni Ustaz Hasan Akorede àjọ bẹ̀rẹ̀ ni Imam Kẹlẹ́mú àjọ bẹ̀rẹ̀ ni
àfàmàtì ọjọ́ bẹ̀rẹ̀ ní. àfàràmọ́ni àbdàlà ọjọ́ bẹ̀rẹ̀ ní. àfàwàkìlì ọjọ́ bẹ̀rẹ̀ ní. alimu jalala. ọjọ́ bẹ̀rẹ̀ ní. ẹ dákun ẹ jẹ́ fàsìkò yín rántí olólùfẹ́ mi dáadáa. má padà wá ẹ jẹ́ rántí olólùfẹ́ mi Shabab náà tájọ bẹ̀rẹ̀ ní délé. mú mi. àfa olówó ọlọ́run bá wa kẹ́ tó bá wà láyé àtúmọ̀jọ wà nínú ni ẹni bá lóòkú lọ́rùn kó má gbàgbé o. ẹni bá lóòkú lọ́rùn kó má gbàgbé. ọmọ kéré orí òbí òun náà ò tó nǹkan ọ̀rọ̀ kú kọ́ yẹn ọ̀làdélé lọ ìsíákà olóṣèlúdà wà gbogbo ohun tó fi sílẹ̀ yìí ta ni ó kò dùtò. délé du ẹ̀mí ẹ̀ o ikú já ní ìrọ́ni o délé tún kó nílẹ̀ yìí torí àlàáfíà o. ṣebí tí dúkìá bá lọ tán tí ìsíákà bá wà ẹ̀mí tó ṣe èyí tó lọ àtúnṣe mi o. ògo ló jẹ́ nínú ẹbí abúlímùmí ta ni ó bá wa rọ bàbá o. délé ta ni ó bá wa rọ bàbá tọmọ kú lójú ẹ o. bìnrin já káfírin só àfáàrú náà alíhùn jálàlá bàbá dọ̀wọ́ ẹ o. ò lè ra ọmọ ẹ̀ tọ́ bó ṣe ń tọ́ ọmọ ẹ o. àrùnà ò lè rọmọ yìí sí àkàtọ́ bó ṣe ń tọ́ ọmọ ẹ o. apá ìyàwó náà ká o sáwọn kàlí tù o. báwa rọ wọn lójú àfọlọ́hún lókè ní ó parọ́ àǹfààní tiwa ní ká ṣàdùà o. gbogbo ohun tó fi sílẹ̀ lọ Shabab gbogbo ohun tí délé fi sílẹ̀ lọ ẹ má gbàgbé o. ẹni bá lóòkú lọ́rùn kó má gbàgbé. délé fi bàbá lẹ̀ sáyé o ẹ má gbàgbé o. ẹni bá lóòkú lọ́rùn kó má gbàgbé. ó níyàwó ó lọ́mọ ẹ má gbàgbé o. ẹni bá lóòkú lọ́rùn kó má gbàgbé. ọmọ bàbá wa bá ń gbọ́pá ẹ ṣí lókun. òun náà fa ẹ lọ Shabab ni o. àwọn kábíyèsí tó nílùú Ẹ̀pẹ́ ń bí ọba ṣẹ́fìlú ní Ọlátúnjí Adéwálé olú Ẹ̀pẹ́ tìlú Ẹ̀pẹ́ bàbá wa nínú aládé kì í ṣẹrú o nínú aládé kì í ṣẹrú Ọlátúnjí ṣẹ́fìlú nínú aládé kì í nínú aládé kì í Ọlátúnjí ṣẹ́fìlú olú Ẹ̀pẹ́ Ọlátúnjí ṣẹ́fìlú nínú aládé kì í ṣẹrú ọba ní Kamorudeen ní mi Ṣọlá ní máa ṣàwọn arólúgbádé ọlọ́jà tìlú Ẹ̀pẹ́ ọmọ arólúwà àtógo ní òtògò tó ẹ̀ tẹ̀sí ẹ̀gbọ́ fọwọ́lé ti ọkọ̀ pẹ́ẹ́pẹ́pẹ́ olókùn bẹ́ẹ̀ ni tó máa mú ọmọ kò sí nílẹ̀ àjà sọ́ni tó bá wà ní ilé òdìdí ẹ̀nà ló ń pa fún wa jẹ arólúgbádé ní Kamorudeen Ṣọlá pẹ́ láyé àwọn ìmọ̀ ń tó ní ìlú Ẹ̀pẹ́ bàbá Kọ́láwọlé Sanni ọlọ́run jẹ́ mi ń gùn fún wa ìmọ̀ Abíọ́lá àmọ́ mi sákàlà ọlọ́run jẹ́ mi ń gùn fún wa ẹ̀bà ẹ ṣeun jàsákùnmọ́lá òkà ìrẹ́ ẹ ṣe o. jàsákùnmọ́lá òkà ìrẹ́ ẹ ṣe. ẹ̀yin olólùfẹ́ Arẹwà tó gbé wá sórí. olùmọ̀ọ́dọ́mọ̀ rúfù wọ́n gbé wá sórí. olólùfẹ́ Arẹwà tó gbé wá sórí. jàsákùnmọ́lá òkà ìrẹ́ ẹ ṣe. ẹ̀yin Arẹwà lọ́tún lọ́sì ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ o àdúgbò Arẹwà lọ́tún lọ́sì ó yẹ ká dúpẹ́ Olúmọdán ó l'Arẹwà lọ́tún lọ́sì ó yẹ ká dúpẹ́ ẹ̀yin olólùfẹ́ Arẹwà tó gbé wá sórí Saoti ọkọ̀ bí lékè so àsopẹ́ adé Arẹwà ọkọ̀ sẹ́lẹ̀ mọ́tò àmọ́pẹ́ adé iye Oríyọmí Mọ́sùrù mo dúpẹ́ o ṣé o.
ọkọ̀ àlìmọ́ṣáàdì àbábà sọ̀mọ́dún ìyàdó sọ́dẹ̀ sáìnà àwọn bí wá sórí bàbá ńlá Rasaki bàbá ọmọ tuntun bàbá ńlá Rasaki bàbá ọmọ tuntun bàbá oníwàsíìrì bàbá ọmọ tuntun wàsíìrì oníyàn gbogbo dúpẹ́ ọjọ́ ẹ ò ní ṣàárẹ̀ ẹ bá mi ṣámi mo dúpẹ́ ọjọ́ wà ní school ẹ ò ní ṣàárẹ̀ ẹ bá mi ṣámi. Jésù mọ́ blessing ìṣòro tó yẹ àbá bàbá èmi máa yẹ èmi máa yẹ mọ́ blessing èmi máa yẹ èmi máa yẹ ẹ̀yin ṣàbáb èmi máa yẹ yín èmi máa yẹ yín àjùsílá mọ̀nà èmi yẹ yín tẹ́lẹ̀gàn lóògùn ìmọ̀mọ́ ọlọ́jà èmi yẹ yín tẹ́lẹ̀gàn lóògùn. nínú sábàbù ẹ̀ máa kó oríire ìmọ̀mọ́ ọlọ́jà ẹsẹ̀ alájì tuntun ní sábàbù Idris Obeda alájì ọdọọdún nínú sábàbù ẹ̀ kó oríire ìmọ̀mọ́ ọlọ́jà ẹsẹ̀ èjò àwa sábàbù à ń kọ́lé ara mọ́tò nínú ẹgbẹ́ à ń gbé ọ̀rẹ́ṣẹ́ alájìbá ká ìrìn sọ́wọ́n bí olólùfẹ́ mi ni o agbájìbá ká ní àárín oṣù ọkọ̀ bá síra adamson olólùfẹ́ mi ni super tó gbẹ̀rẹ̀ mi ẹ ṣeun àbá alájì Sùláìmọ̀ ni tọ́ba ń pe Sùláìmọ̀ náà kẹ́ máa bá fàlájì kún ìmọ̀mọ́ ọlọ́jà kẹ́ máa bá fàlájì kún bẹ́ẹ̀ pé Sùláìmọ̀ náà kẹ́ máa bá fàlájì kún. Akíyèsí Dáúdà àní tẹ́bá ń pẹ́ Sùláìmọ̀ náà kẹ́ máa bá mi fàlájì kún ìmọ̀mọ́ ọlọ́jà ẹ̀ máa bá mi fàlájì kún èèyàn má blessing ẹ̀ máa bá mi fàlájì kún. Má blessing ó dáa káwọ orúkọ jẹ́ o orúkọ amáròyìn àpèjá amáròyìn Idris má blessing má blessing. Idris má blessing má blessing. ọkọ náà fi sàtúnmí náà fi sámi ọmọ mi dáadáa ni ọmọ afẹ́ mi ni mama ra mọ́tò mi o náà fi sá o ọkọ náà fi sá jẹ́ ń kí náà fi sá àjọ bẹ̀rẹ̀.